bọ̀mà mo rí grandma Adéọlá ìjọ ní ìpọ̀ tí join wa ilé tí sísítà wa yìí ti lọ fẹ́ ọkọ tán bá ti lè fẹ́ ọkọ ńbẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣàgbèrè o obìnrin ni ò gbọ́dọ̀ ṣàgbèrè o wọn ò lọ́kùnrin ò ṣàgbèrè bóyá wọn alálẹ̀ tó tẹ agboolé wọn yẹn dó in tó máa fi jẹ́ pé kẹ́ ẹ ti mọ̀ pé bóyá bí ọkùnrin ṣe rí bóyá ọkùnrin ló pọ̀ jù ní gbogbo àwọn tán jókòó tán ṣe òun ló fi jẹ́ pé àwọn nǹkan kan ọkùnrin lè ṣe kó mu jẹ bóbìnrin bá dánrú ẹ̀wò wàhálà ni wọ́n ní táwọn bá ti lọ́kọ tán níbẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣe àgbèrè sísítà yóò dé lọ ṣàgbèrè o ibi tó ti ń ṣiṣẹ́ secretary PA/secretary ọ̀gá ẹ̀ ni that is to say ibi tó ọ̀gá ẹ̀ bá lọ tó bá jẹ mọ́pọ́ máa travel ó máa travel mọ́mì ẹ ṣé mà mọ́mì mo rí kíni fídíò yín lánàá ẹ rí i pé mo comment you look so beautiful ẹ wo àwọ̀ yín báyìí kò ní í ṣá ṣẹ́rí tóbìnrin bá wà tó bá túnra ẹ̀ ṣe dáadáa mo sì mọ̀ ń sọ fẹ́yìn ọmọ sí náà ẹ wo grandma Adéọlá Ìjọní yìí ẹ lọ wo fídíò tí mọ́mì post sórí kíní lánàá tí wọ́n lọ sí church look at how she look mi ì ní sọ èjì wọn fún yín ẹ lọ figure out mo fi ń sọ pé ẹ̀yin obìnrin ẹ má fi ìrònú ṣera yín léṣe ẹ má wọ́n má fi ìrònú para wọn o. ẹ má fi para yín tí mọ́mì ṣe look báyìí tán ṣe look beautiful mọ́mì máa ń sọ pé mọ́mì ni wo mi ò lè fi ìrònú para mi rárá àti rárá ọkùnrin lọkùnrin yóò mọ ìjọmọ ọlọmọ pa mí o. ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ fira yín lọ́kàn balẹ̀ àṣírí ẹwà mọ́mì nìyẹn. bẹ́ẹ̀ ni o. ẹ̀rọ ọmọ ẹbìnrin mi láti ronú everybody ló máa ń jí sọ̀rọ̀ mọ́mì pé wow I can't believe that's the secret. mo kàn tún ní bóyá ká tún dìyẹn náà ẹ̀jẹ̀ àdìmú sọ́wọ́ sí àwọn mọ́mì àwọn ìyá wa yóò gọ o. mo fira mi lọ́kàn balẹ̀ ni o. àgọ̀ díẹ̀ lèèyàn fi ń tí ṣe mo bá ṣùgbọ́n ó lágbára ṣùgbọ́n mi ì fẹ́ kú. ṣẹgbọ́ ẹnu mọ́ no mi ì fi ara mi sílẹ̀ rárá mi ò dẹ̀ kí n ka age is a number it's just a number tí mi ò tí ì ṣe láyé mo ì máa padà ṣe mo fira mi lọ́kàn balẹ̀ gan-an màá jẹun tó wù mí màá jáde bó bá mi jáde màá ṣe fira mi lọ́kàn balẹ̀ mi ò rí téèyàn rù. God bless you ma ẹ ṣé ma. Thank you ma yes ma. so kí n padà sórí tọ́pìkì wa sísá yìí iṣẹ́ tó ń ṣe torí pé ó ń gba owó tó pọ̀ dáadáa owó yẹn pọ̀ dáadáa tó ní owó nìkan kọ́ ó ní gbogbo àwọn benefit oríṣiríṣi tó dìrọ̀ mọ́ iṣẹ́ yẹn so ọkọ ẹ̀ gan ò lè sọ pé kò lè ṣírú iṣẹ́ bẹ́ẹ̀ tó bá gba pé kán travel wọ́n máa travel náà ni sísá yìí wá ní pé àwọn tún travel as usual báwọn ṣe máa ń travel torí gbogbo ohun tí ọ̀gá ẹ̀ máa ṣe ó máa nóòtì ó máa ṣe gbé ó máa ṣàwo ẹni tó fẹ́ rí gbogbo ẹ̀ òun ni ló máa fi ṣe ó lọ́gàá àwọn irú eléyìí ò ṣẹlẹ̀ rí láyé òun ti wà nínú táwọn bá lọ yàrá hòtẹ́ẹ̀lì ọ̀tọ̀ lọ́kọ́ ni ọ̀gá máa ń wà yàrá hòtẹ́ẹ̀lì ọ̀tọ̀ ni sísá yìí máa ń wà so kò ń ṣe pé àbí pé bóyá ẹni tó ti ń ṣàgbèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá ń parọ́ ó lọ́gàá òun kàn déédéé pé òun àwọn ti lọ ṣe gbogbo nǹkan táwọn máa ṣe tán òun ti sùn òun ti wẹ̀ òun ti wọ night gown òun ti bọ́kọ òun sọ̀rọ̀ pàápàá àwọn gist àwọn ṣe video call òun ti gbé òun lọ ọkọ òun náà ti sùn òun rí pàgọ́ òun dún bíi pé òun lajú òun gbé òun rí pé ọ̀gá ṣé ìjùdé kò rí bóun ṣe tí ń pè ní rárá sẹ́ má bínú sà pé má bọ̀ nísinsìnyí òun sáré mú kíní notepad bíi kíní bóyá bí nǹkan kan pé what could be that emergency òun ò tiẹ̀ wá rántí aṣọ kíní tó wà lọ́rùn bí ojú oorun lòun dún jànàjànà lòun dún lọ sínú yàrá ọ̀gá òun lòun bá débẹ̀ lọ̀gá kọ́kọ́ sọ pé àbí kò rí kíní táwọn lọ ṣe yẹn pé kó ka lòun bá rí pé wow this is good news wọn ò tiẹ̀ ní sùúrù di pé bọ́ná ní by Tuesday wípé wọ́n á fáwọn ní èsì Tuesday ò tíì pé àwọn yìí lọ fún kíní táwọn lọ present yẹn lọ́sàn-án mọ́rọ̀lẹ́ gbogbo everybody jẹ dinner over dinner kíní ó ní bóun dẹ̀ ṣe wò pé kíní àwọn tó mu wáìnì òun náà mu wáìnì díẹ̀ nígbà táwọn náà mu ọ̀gá òun ṣáà mu òun ò lè sọ pé bẹ́ẹ̀ pé kíní inú bíi hòtẹ́ẹ̀lì ìsàlẹ̀bẹ̀ náà làwọn ti ṣe kò ṣe pé nìkan kan drive ó ní bọ́gà ṣe so mọ́ òun pé wow this is good news òun kọ̀ wò pé kíní àwáwí àwáfọ̀ ọ̀gá ti kì í mọ́lẹ̀ o lọ̀gá mú un mọ́lẹ̀ ọ̀gá bá òun lájọṣepọ̀ òun try láti sapá lòun ṣe kíní kan ọ̀gá ṣáà bá òun lájọṣepọ̀ ṣá bọ́gà ṣe tán òun dìde òun gbé kíní iPad tóun fi ń ṣe pé kíní sí tóun gbé òun lọ sínú yàrá òun kọ́kọ́ lọ wẹ̀
first and foremost òun wẹ̀ òun ṣe pé kíní pé irú kí lélẹ̀ gbogbo bóun ṣe ń wẹ̀ yẹn láago òun dún ìgbà tóun wẹ̀ tóun jáde tóun rí i pé ọ̀gá òun ló pè òun ò gba aago yẹn ọ̀gá yẹn ṣáà message òun pé please answer your call please answer your call please answer your call please answer your call òun gba aago yẹn òun ní pé kí ló tún dé ọ̀gá bọ̀ why ó lọ́gàá ní kò yé òun ò mọ ohun tó kọlu òun ò ṣerú eléyìí rí láyé òun ò mọ nǹkan tó dé òun fi ọlọ́run tó jọ dá àwọn méjèèjì òun fi búra òun ò mọ nǹkan tó dé kò yé òun nígbà tí sísá sọ̀rọ̀ mo ní kò rí ibi bóyá kíní tẹ̀wọ̀ sísá yẹn ní pé ojú oorun bó ṣe jí òun ò rántí ẹ máa wọn kíní ṣírí night gown tá máa ń wọ̀ ẹ mọ̀ pé ìkan ó tún máa ń ní kíní kan téèyàn máa wọlé lórí tó jẹ́ pé bóyá èèyàn kan tẹ dọ́ọ̀bẹ̀lì àbí èèyàn fẹ́ ṣe kí téèyàn tún máa wọ̀ bó ṣe pè látojú oorun yẹn pé má bọ̀ òun ò rántí wọ tibí yẹn fìlè lórí eléyìí tóun dẹ̀wọ̀ ní sí true ni èṣù lágbára kò ní gbàlà ìyẹn wá kọ́ ni wàhálà báyìí nísìnyí o wàhálà nísìn ọ̀gá ń bẹ̀bẹ̀ lọ́bọ̀ wípé òun ò mọ nǹkan tó dé òun ò mọ ohun tó ṣe kó jọ ìrẹ́ òtún ní sọmọṣe lọ́wọ́ òun ò mọ nǹkan tó dé òun gan part of òun sọ pé àbí kíní tóun ò wọ̀ bóun ṣe súnmọ́ kíní bóun ṣe mọ̀ pé bọ́gà ṣe súnmọ́ òun pé look at this pé the excitement ló mọ̀gá fi ń pe òun ọ̀gá ìsùn torí wọ́n kọ́ pé but why would he be calling you in the middle of the night tó bẹ́ẹ̀ excitement pé kíní táwọn ṣe pé láti lè fi sọ pé bóyá wow àwọn did great PA / secretary that cleaner did great in tí wàhálà wà ń bẹ̀rẹ̀ ọlọ́run wàá mọ̀ bóyá tòótọ́ ni àbí kò kí n ṣe tòótọ́ pé ńgbà tóun fọkọ ó náà sọ pé ibi tó o ti fọkọ yìí o tó o ṣe ti fẹ́ ọkọ ẹ yìí láì kí n ṣe pé bóyá wà á tọkọ ẹ bẹ́ẹ̀ ẹ kọra yín sílẹ̀ àbẹ́ ẹ̀ fẹ́ra yín mọ́ àbí àgbàdé ọkọ ẹ wá padà tó o bá ti lọ ṣe àgbèrè ọkọ ẹ máa kú ni o pé orò ilé wọn ni sísítà yìí wá ní kíní ti ṣẹlẹ̀ ń sìn ó ti lọ bí ọ̀sẹ̀ mẹ́fà láti bí ọ̀sẹ̀ mẹ́fà yẹn excuse oríṣiríṣi lòun gbé lọ́kọ òun lọ́wọ́ tó bá ti di pé káwọn jọ ní ìbálòpọ̀ lọ́kọláya àwọn ń kọ́dù òun á so mọ́ yóò ń so mọ́ òun pé bọ̀ tó bá ti di pé kíní yẹn òun máa gbé excuse kan dé ni pé abẹ́ inú kan ń dùn òun ò mọ nǹkan tó jẹ́ ọkọ òun gan wà worried pé kóun lọ rí dókítà pé kí ló póló ló serious ẹni yìí dẹ̀ ní kò kí ń ṣe pé bẹ́ẹ̀ ẹ̀rù ń bà òun àwọn ẹni tó sọ pé bóyá tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ṣé ẹ gbàgbé láti máa bá wa power tap ẹ mọ̀ pé mo ti ní mi ò ní máa sọ jáde lẹ́nu mọ́ mi ì fẹ́ máa sọ jáde lẹ́nu mọ́ káàtì mọ̀ now ṣé kóun sọ fọ́kọ òun pé nǹkan báyìí ṣẹlẹ̀ àbí ká lòun lè sọ fún báwo lòun ṣe lè ṣe é ó ní ọkùnrin ti bí gangan tó jọ̀gá ẹ̀ ó ló sọ fún ìyàwó ẹ̀ ó ní torí ọ̀gá òun is a very good Christian ipe tí ò lè pa àṣírí kankan pamọ́ fún ìyàwó ẹ̀ ó lọ́gá òun ló sọ fún òun ipe conscience yẹn jẹ́ òun sọ fún ìyàwó òun ó ní ìyàwó òun wò pé iṣẹ́ ìṣù lélẹ́yìí o gbogbo ọ̀nà lèṣù máa fi ń gbà láti fẹ́ fi ṣe ó lóun wá ń wò pé kí wá ní ìyàwó ẹ̀ wá sọ ó lọ́kọ àti ìyàwó jọ gbàdúrà náà ni ó ná dẹ̀ tún lọ rí pásítọ̀ wọn ní church àti ìyàwó pásítọ̀ pé ní church àwọn ọ́n láwọn ẹnìkan tó máa ń cancel wọn tó ló níyàwó forgive ọkọ ẹ̀ pé nítorí pé ìyàwó yẹn kò ní any reason láti doubt ọkọ ẹ̀ ó lóun náà dẹ̀ ti ń bọ́ gáwọn ìṣiṣẹ́ ń sìn it's over 5 years irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí ipe ìyàwó ọ̀gá gan kò rórí kò tiẹ̀ ó trust òun tó mọ̀ pé òun náà married woman lòun ó ní but ihun tán sọ nígbà tí wọ́n wá fẹ́ òun rántí kinní yẹn ló ń ríǹgì bẹ́ẹ̀lì lórí òun tọ́nà ní tóun bá ṣe àgbèrè pé ṣé àgbèrè lòun fẹ́ ka nǹkan tóun ṣe yìí sí ni àbí mistake ni òtún òun fẹ́ kọ́kọ́ òun kú ẹjọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa gba sísá yìí nímọ̀ràn torí mi ì fẹ́ máa da gbogbo ẹ̀ pọ̀ ṣe àwọn pé mo sọ fún ipa ní lóríṣiríṣi ni ẹni tó bá fẹ́ bá wa gba sísá nímọ̀ràn ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa wọlé tẹ́ bá fẹ́ gbẹnu sí máìkì kí ni sísá yìí. hello ma. hello ẹ káalẹ́ mà. a kú ètò. Ọlọ́run lọ bẹ̀rẹ̀ tó. ṣe rí i bí mo tiẹ̀ ṣe ń gbọ́ gan-an ó ń ṣọ́ọ̀kì èèyàn ni ṣùgbọ́n tí mo gbàgbọ́ ni pé kò sí ìṣòro tó wà tí ò ní solution
téèyàn bá farabalẹ̀ dáadáa á rí solution ẹ̀. That's just it. Really, n tí woman yìí sọ ni pé tóun bá ṣe àgbèrè, tá a bá dẹ̀ máa wo ohun tó ṣẹlẹ̀ yìí, kì í ṣe pé ó wílì lọ ṣàgbèrè, ó lọ fẹ́ ọkùnrin míì lẹ́yìn ọkọ òun ò ṣe. Iye pé ọkùnrin yẹn dẹnu kọ́ tóun náà gbà, tàbí kó yẹ kójú obìnrin yẹn ló wà pé òun nífẹ̀ẹ́ ọ̀gá òun kó máa bá òun ṣe, kò sí yẹn ń bẹ̀. Ṣé rí oríṣiríṣi lọ̀dọ̀ téṣù máa ń gbà o. God bless you ma. ń gbà Àní sọ́wọ́ èṣù. Kò sí ọ̀nà téṣù ò lè gbà wọlé láyé èèyàn. Kódà ń tẹ́ ẹ̀ fẹ́ ṣe gan-an ló máa tìyàn sínú ẹ̀. Tólú àwa bá rẹ̀ ń bẹ̀ tọ́ tá máa wò pé kí ni mo ṣe yìí, báwo leléyìí ṣe dé. Kinní kan dẹ̀ dá mi lójú, ọkàn lọlọ́run wa ń wò kì í ṣojú. N tó wà nú ọkàn wa lọlọ́run máa ń wò láti fi dájọ́ àbí láti fi ṣohunkóhun pẹ̀lú wa. Ṣé rí ọmọbìnrin yìí fún èmi ò rí kó ṣàgbèrè, ṣùgbọ́n nítorí nǹkan ti sọ fún pé kí ọkọ ẹ̀ má bàa kú, kò sí tó máa ṣe ju pé yóò padà lọ sọ fún ọkọ ẹ̀. Á dẹ̀ ní ọgbọ́n tí ó fi sọ ọ́, torí at least òun àtọkọ náà ti fẹ́ra ní iye ọdún tó ti fẹ́ra, á dẹ̀ mọ̀ wá ẹ̀. Á ṣàlàyé bó ṣe jẹ́ gan-an tí ò ní sírọ́, tọ́lọ́run bá rí i pé kò parọ́ nínú gbogbo ohun tó sọ. Èmi mọ̀ pé Ọlọ́run á back ẹ̀ up. Tó bá ti sọ fún ọkọ ẹ̀ bó ṣe rí rèé o, ọ̀nà tá a gbà bára wa rèé o, ẹ wo ọdún tí mo ti ń bá iṣẹ́ rí ò ṣẹlẹ̀, kódà kò bá mi sọ̀rọ̀ rí o, ṣùgbọ́n mi ò lè dákẹ́ torí mi ì lè finú pamọ́ fún ẹ, mi ì dẹ̀ fẹ́ kó o kú. Dájúdájú ọkọ ẹ̀ náà á rí lóòótọ́ pé kì í ṣe kó willingly lọ ṣe. Lẹ́yìn ìgbà yẹn wọ́n á gba àdúrà, kò sí ṣe rí Ọlọ́run wa aláàánú ni o. Even gan tọ́lọ́run fẹ́ ni pé tẹ́ ẹ bá bára yín nínú ẹ̀ṣẹ̀ gangan tẹ́yìn gan ṣe tí ò tẹ́ yín lọ́rùn, tẹ́ ẹ bá bẹ òun Ọlọ́run, òun á dáríjì yín. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ní òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà kó sì yè, ó tán. Ìrònúpìwàdà tọ́lọ́run dẹ̀ fẹ́ náà ni pé kó jẹ́wọ́ fọ́kọ ẹ̀, kóun àtọkọ ẹ̀ kọ́ dẹ̀ bẹ Ọlọ́run, kan ṣe bí ọ̀gá tiẹ̀ ló ti lọ sọ fún ìyàwó tiẹ̀ yẹn. Wọ́n dẹ̀ ti jọ parí ẹ̀, ó ti tán, ìyẹn ti kúrò. Ó ti tán. That's what she needs to do. Kò sí wàhálà bẹ́ẹ̀ torí kì í pé òun láti ṣàgbèrè. Èṣù jẹ́ kó bára ẹ̀ nínú ipò tí ò fẹ́ ni, kò ṣàgbèrè rárá. Ṣe ni kó lọ ṣàtúnṣe, kó jẹ́wọ́ fọ́kọ ẹ̀, ó tán, kò sí wàhálà. Ọlọ́run á dẹ̀ dáríjì, ọkọ ẹ̀ ò ní kú kankan, kò sí kú tí ó kọkọ ẹ̀. Agbára Ọlọ́run kò ní kú. That's the only thing she has to do. Kó lọ ṣe kó kúrò ńbẹ̀. Ọlọ́run á dẹ̀ bá wa dẹ́mi ọkọ ẹ̀ sí nǹkan kò ní ṣe lágbára Ọlọ́run. Ẹ ṣé grandma. Àpètò mọ́mì, Ọlọ́run máa bá wa pẹ̀lú yín lẹ́sìn. Ṣé rí nǹkan tí mo rí sí ni pé ṣé rí sísà yẹn wọn ò jẹ̀bi, torí pé tinú tí ìfẹ́ inú wọn kọ́ náà fi ṣe nǹkan tó ṣẹlẹ̀ yẹn, ó wà coincident ní láàrin àwọn méjèèjì. Àmọ́ rọ́bà ọ̀gá wọn ti jẹ́wọ́ fún ìyàwó wọn, káwọn náà jẹ́wọ́ fọ́kọ wọn, kọ́ wá máa jẹ́ kó máa yí ọkọ wọn pé ìṣètì tó jẹ́ pé fámílì méjèèjì kó lè mọ̀ pé kì í ṣe ìfẹ́ inú àwọn fámílì méjèèjì lè jọ jókòó kán jọ sọ kí ọkọ wọn lè fi tinútinú mọ̀ pé kì í ṣe ìfẹ́ ní inú ara wọn ní kíní yẹn ló ṣe ṣẹlẹ̀. Kọ́nà wọn bá má jẹ́ kéṣù kó ráyè nínú ilé wa o, èṣù ò ní ráyè nínú ilé wa, ibi téṣù gbà yọ sí wọn yìí ó lágbára. Bọ́ àmọ́ kan tọ́nà tún fẹ́ fi ṣe at the same time bí Ọlọ́run tún fẹ́ jẹ́ kọ́kọ́ wọn kó tún ṣe kíni kó tún lẹ́ẹ̀ni àwọn kankan láti bẹ̀ẹ́ náà ni. So kọ́nà wọn gbà fún wa ní dààmú mà ẹ̀ máa bẹ́ẹ̀ tó bọ̀. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ wò tí màá sọ fún sísá yẹn ni pé kí wọ́n sọ fún ọkọ wọn. Sísá ẹ pé network. Ṣé wọ́n má tètè sọ fún ọkọ wọn tó kán sọ fún ọkọ wọn búra sípa àwọn òwì nìyí láti ṣe. Hello? Kán sọ fún ọkọ wọn pé àwọn òwì nìyí láti ṣe wípé ìyẹn by mistake. So kí wọ́n sọ fún ọkọ wọn kán jẹ́wọ́, tó má ti jẹ́wọ́ fún ọkọ wọn náà á dẹ̀ dáríjì wọn, tó má ti kún fún àdúrà àbúrò ò ní ṣe wọ́n. Àmín. Ta ló tún fẹ́ bá wa dá sí eléyìí o ká tó tún lọ sórí tọ́pìkì mi? Ẹ kálẹ́ o. Ẹ pé tó mà. Yes ma, ẹ kálẹ́ mà, ẹ pé tó mà. Yes ma, Ọlọ́run á máa fún yín ṣe. Ọlọ́run ò ní kúrò láká yín lágbára Ọlọ́run. Kẹ́rí eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Àwa
eléyìí máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa obìnrin especially tá a bá ní ọ̀gá ọkùnrin because everybody lóòótọ́ sísá yìí láàrin àwọn àtọlọ́run wọn ṣe mistake ni ọ̀gá wọn ló ṣe mistake but ṣe rí àwọn intimacy kan máa ń wà láàrin ọ̀gá àti ọmọọṣẹ́ especially obìnrin ṣe rí tí closeness bá ti ń pọ̀ láàrin ọ̀gá ọkùnrin àtọmọọṣẹ́ obìnrin especially àwa tá a bá mọ̀ pa ti marry torí irú nǹkan tó ṣẹlẹ̀ sí sísá yìí ẹ jẹ́ ká máa wà careful because nǹkan tó ṣẹlẹ̀ sí sísá yìí náà ó ti ń ṣe àwọn èèyàn kan bọ̀ wá tó yẹ pé wọ́n find ara wọn ní irú shoe báyìí tó yẹ pé kò ń ṣe willingly by mistake náà ló fi ṣẹlẹ̀ tèmi wọn á wò pé àwa obìnrin gangan la ní ìdàtí caution ara wa àwa obìnrin la ní ìdàtí caution ara wa torí pé ó easy fún ọkùnrin láti sọ fún ìyàwó ẹ̀ pé òun ṣe mistake ó easy fún ọkùnrin àti sọ fún ìyàwó ilé ẹ̀ pé ah my dear o alẹ́ ní ìdáríjì network. àmọ́ ìyàwó ilé ah hello ma mo ń gbọ́ àwọn ọkùnrin ó lè jó ní tó ń bá obìnrin yìí jà náà nìyẹn o. hello ṣe ń gbọ́. a ti ń gbọ́ yín padà ń sìn. báyìí ma a ti ń gbọ́ yín. hello ma a ti ń gbọ́ yín network à ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni mo ti ń sọ ok ẹ ti ń gbọ́ mi báyìí ma àbí kí n pè lórí WhatsApp hello ma network o ok ma àmọ́ ìyàwó ilé àkọ́kọ́ náà èmi kọ́kọ́ máa advice wọn náà àwọn náà mọkọ tán fẹ́ kán worú èèyàn tọkọ wọn jẹ́ dáadáa time tí àwọn àtọkọ wọn tán bá jọ wà tán bá wà happy tó bá ṣọwọ́ òru ni kán pè torí bá a ṣe ń sọ pé kán pe ọkọ wọn kán sọ yìí kò easy fún ìyàwó ilé bẹ́yẹn láti lè pe ọkọ ẹ̀ jókòó pé ọ̀gá mi bẹ́ẹ̀ ni èèyàn náà lọ́kọ wọn ó máa kọ́kọ́ rò ó pé ha ṣérù kan bẹ́yìn ò ti ṣẹlẹ̀ ṣé wọ́n ṣe ń ṣe ni àmọ́ kọ́kọ́ bẹ lọ́run náà kó rí ojú rere ọkọ wọn àtọjú rere Ọlọ́run kó lè gbà kí ìgbéyàwó wọn má fi túká kó má fi dàrú torí ọkùnrin tó bá fẹ́yàn ní àdúgbò ọkùnrin tó bá fẹ́ àbúrò àtẹ̀gbọ́n ó lè sọ pé ẹ mo ti fẹ́ àbúrò ẹ̀ rí àbí tó bá yẹ pẹ́gbọ́n lè ẹ mo ti fẹ́ gbọ́n ẹ̀gbọ́n dẹ̀ tún máa wò ó pé wọ́ àbúrò mi ló fẹ́ rí ẹ̀gbọ́n tún máa fẹ́ àwa obìnrin ní àǹfààní yẹn láti lè sọ fọ́kọ wa pé mo fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ rí àbí mo fẹ́ àbúrò ẹ̀ rí kó gbà wá tọwọ́ tẹsẹ̀ padà kò ní láyéláyé so èmi máa bẹ síta yìí Ọlọ́run á jẹ́ kó rójú rere síta wa ẹ kọ́kọ́ bẹ lọ́run dáadáa kẹ́ kọ́kọ́ bẹ lọ́run kẹ́ wá ojú rere Ọlọ́run àtọ́jú rere ọkọ yín kó lè gbà sí yín lẹ́nu pé nǹkan tẹ́ ẹ ti ṣe lélẹ̀ and fáwọn obìnrin náà tá à ń bá àwọn ọ̀gá tá lọ́rùn ọ̀gá ọkùnrin ṣiṣẹ́ irú nǹkan báyìí nígbà tẹ́ ẹ ti ṣiṣẹ́ mọ́ ẹ má bínú ẹ pa fóònù yín lálẹ́ as a married woman Ọlọ́run má jàrá burú ẹ ti parí iṣẹ́ yín torí irú àláti báyìí nǹkan míì tún lè ṣẹlẹ̀ tó yẹ pé irú everybody ti sùn nǹkan míì kan lè build up lóru yẹn náà pé mo fẹ́ rí bóyá ọ̀gá ń retí anybody ọ̀gá ń retí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ọkùnrin àtobìnrin feelings yẹn ò easy láti lè control kò easy láti lè control so Ọlọ́run á jẹ́ kán rójú rere Ọlọ́run pàdé ìgbéyàwó wọn ò dẹ̀ ní dàrú ẹ máa bẹ́ tó bá advice mi lélẹ̀ fún ọmọ. Hello ma. Hello. yes ma mọ́mí à ń gbọ́ yín mà. Yes ma. Mo kàn fẹ́ fi kinní kan kun ní true nǹkan tí TBT mi sọ yẹn. yes ma. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run ní ènìyàn ni èyí le fún kò le fún Ọlọ́run. Tọ́lọ́run bá ti rí wípé ṣé mọ̀ nǹkan kan oṣù tọ́lọ́run béèrè náà lọ́wọ́ wa ní ìrònúpìwàdà ká dẹ̀ fẹnu ara wa jẹ́wọ́. Ó dá èmi lójú pé láti inú ọkàn wúmà yẹn ńgbà tó ti lérò pé n tó fẹ́ ṣe nìyẹn Ọlọ́run máa tì lẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ á fi sínú àdúrà á dẹ̀ lọ sofa tó ti wà nú ọkàn ẹ̀ bẹ́ẹ̀ by the time tí ó bá bá ọkọ ẹ̀ sọ Ọlọ́run á ti tẹ́lẹ̀ tó yẹ pé á yẹ òun náà lẹ́nu gan pé òun rò pé n tó máa le tó yìí ni lórí ìkúnlẹ̀ ó ní bó ṣe máa irú ohun tó máa fi bá sọ tí ó sì bẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi léde tí ò ṣẹlẹ̀ rí láyé mi ò dẹ̀ lè fi pamọ́ fún ìwọ ọkọ mi nǹkan báyìí nǹkan inú ẹ̀ mo bára mi o kì í ṣe pé ó wù mí láti ṣe ó ní ahọ́n tí ó fi sọ àti pé ìgbà tó fẹ́ lọ tó ti bẹ Ọlọ́run máa tẹ́lẹ̀ ọkọ ẹ̀ bọ́kùnrin bá tiẹ̀ fẹ́ bínú tẹ́lẹ̀ gan àìmọye nǹkan mi ló ń ṣẹlẹ̀ ní ìdílé tó yẹ pé téèyàn bá gbọ́ ń tẹ̀yẹ́ sọ pé ṣó ṣeé ṣe ṣá mo ti rí ọkùnrin tó níwẹ̀ bọ́ bá bíyàwó òun tó bá tiẹ̀ bá sùn àbí nǹkan kan tó ṣe òun máa padà fẹ́ nǹkan òun bẹ́ẹ̀ ni ó wà dáadáa a kàn lè gbogbo ọkùnrin kọ́ di a máa ń lérò pé kò lè ṣe pé ó depend ìfẹ́ tó bá fẹ́ ra wọn then ọwọ́ tí àárín wọn bó ṣe rí tẹ́lẹ̀ yẹ láàrin ọkọ àti ìyàwó yẹn tẹ́lẹ̀ ọwọ́ tó fi ń gbé ó ṣàmọ̀ kó ti ń bá ọ̀gá ẹ̀ ṣiṣẹ́ tipẹ́tipẹ́ á sọ bó ti rí gan ni kò ní fi ìkọ̀kọ̀ parọ́ tọ́lọ̀ ń dẹ̀ fẹ́ náà nìyẹn
má parọ́, sọ òótọ́ bó ti rí, wọ́n tán á dẹ̀ gbàdúrà, ó máa tán, ọlọ́run máa dárí ìkọkọ òdẹ̀ ní sọkọ ẹ̀ àmín àmín lágbára ọlọ́run máa tẹ́lẹ̀ dé ọkàn ọkọ ẹ̀ àmín. Ẹ ṣé gan ni mà. ilé wọn ò dẹ̀ ní dàrú. àmín. tó bá sórí tọ́pìkì ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n kàn fi tèmi kún so that gbogbo ẹ̀ kò ní máa ṣe papọ̀ kí n kàn ṣe bẹ́ẹ̀. ṣẹ́rí ń gbà míì nǹkan tó bá máa ṣe yàn a lè sọ pé wá ìtẹ́ni yìí ṣe báyìí wá ìtẹ́ni yìí ṣe báyìí o. ẹni tó ti ń ṣiṣẹ́ láti jọjọ́ yìí míì fi dá ọ̀rọ̀ tímítìmí nu o but ọgbọ́n kan náà lèèyàn tún rí nínú ọ̀rọ̀ tímítìmí o. ó dà tá a bá ní pé téèyàn yìí tó bá ti di lálẹ́ kó pa fóònù ẹni tó jẹ́ pé family woman married woman tó ní ọkọ tó dẹ̀ fi ọkọ sílẹ̀ sílé àtàwọn ọmọ emergency lè ṣẹlẹ̀ tó jẹ́ pé ó máa nídìí láti pè èèyàn. ṣé mo pé tá a bá tún níbọ̀ kí ló dé tí ò pa fóònù kò pa fóònù látọdún yìí tó ti ń bọ́ ọ̀gá ẹ̀ ṣiṣẹ́ tí aburú kankan ò dẹ̀ ṣẹlẹ̀. ṣé ẹ̀ ń get mi ò ní point tímítìmí ò dáa bọ̀ ṣé tá a bá wo pros nǹkan yẹn pé òkè ká ló pa fóònù ni ó lè má ṣẹlẹ̀ tó bá tún pa fóònù tí nǹkan kan tó bá nídìí láti get ẹ̀ láti lé ńkọ́ tẹ́ni tí ò kí ń pa fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá déédéé pa fóònù tọkọ ẹ̀ bá wà pé tó bá torí pé òun ti bọ́kọ òun sọ̀rọ̀ kóun pa fóònù ọkọ yẹn lè kọ̀kan lè tún rántí nǹkan kan kó wá fẹ́ pé tí ò dẹ̀jọ́ ń ṣe àjọmọ̀ òun àtọkọ pé òkè o ẹ jẹ́ ká máa pa fóònù wa tó bá ti lọ bílẹ̀ bá ti ṣú máa pa fóònù ẹ̀ ṣé mo pé yẹn tún lè tún nǹkan míì jáde àbáwọn ọkùnrin yìí kọ́ wọ́n lè ti ro igba lọ it could lead to another problem. ṣé ní gẹ́gẹ́ bí grandma wa ṣe sọ àṣòro ṣe bí ntọ́lọ́wọ̀n ọba mi ò lọ́wọ́ sí adùn ṣe bí nǹkan tọ́lọ́wọ̀n ọba mi bá ti ṣe tó ti parí iṣẹ́ yẹn. ṣé rí bí obìnrin yìí bá fi sínú àdúrà pé ọlọ́run orí mi tán omi èrò ọkàn mi èmi tiẹ̀ tún lè ní bóyá kó má tún dá lọ gan bóun náà bóyá kóun náà kó àwọn pásítọ̀ chọ́ọ̀chì wọn lẹ́yìn family friend ni wọ́n ìyàwó ọkùnrin yẹn ó ní kò doubt kò rò ó pé bóyá ó déédéé ṣe. ṣé rí nǹkan tèmi tún wá rò ẹni pé a ṣe program kan níjọ́ kan UK best scholar wa ló sọ pé kò sẹ́ni téṣù ò lè lò kọ́lọ̀ má jẹ́ kéṣù lò wá ipe ìmúra nígbà míì ṣé mo pé bí obìnrin yẹn bó ṣe gbọ́ kinní yẹn ó lè ti bọ́ bra dànù ṣé mo kó kàn wọ night kinní yẹn ó ló ní nǹkan tóun tún máa ń wọlé bóun ṣe rí kọ́ọ̀lù yẹn ẹ mọ̀ pé òun ò dá lójú yàn tán nígbà míì òun lè má dá lójú yàn tán kó kàn sáré du jùlùjùlù èṣù lágbára kò ní gbàlà wọn ní ẹ̀mí èṣù yẹn á kàn gbé onítọ̀hún yẹn wọ ni ẹ̀mí èṣù yẹn bóyá òun ló gbọ́gá ẹ̀ wọ̀ yẹn nígbà yẹn ọlọ́gà yóò fojú bá kankan wò ń rí ẹni tí mo múra decent ni ọ̀ pé lóru kò rántí gbé èyí tí ó wọlé ẹ mọ̀ pé bóyá tó bá tún wọ èyí tó wọlé kinní yẹn ni bóyá orí ọmọ ẹ̀ ò bá má ṣó bóyá ọ̀gá nǹkan yìí lè má ṣẹlẹ̀ police gbogbo wa ti fi ọgbọ́n sí ọgbọ́n kan ti wà ńbẹ̀ maybe she needs to tell the ọ̀gá kọ́lọ́n bá bá wọn yanjú ilé wọn tán pé sir this is my work hours even tá a bá travel tá a bá ti parí iṣẹ́ tán sir anything kó di ijọ́ kejì sir ẹ má tún pè mí lóru ọ̀gá yẹn gan ni kò ṣerú ẹ̀ rí wọn ò mọ nǹkan tó dé ṣe rí èṣù lágbára ni kò ní gbàlà o kíní tán lọ bíìdì fún àwọn nìkan kọ́ ló bíìdì fún o àwọn ẹlòmíín náà wọ́n lọ bíìdì fún o wọn náà máa jẹ́ come up by Tuesday bóyá excitement bọ́gá yẹn kàn ṣe worí fóònù ẹ̀ bóyá ọ̀gá ò ìsùn ló sáré ń fi aago pé kí ló dé tọ́gá ò sọ fún lórí aago tó ní máa bọ̀ bóyá ó fẹ́ kó wá wò but ọlọ́run ọba ju gbogbo ẹ̀ lọ ṣá ọlọ́run ọba á tẹ́lẹ̀ á lékè fún sísá yìí ọkọ sísá yóò sì ní kú pẹ̀lú àṣẹ tọlọ́run. àmín Jésù àmín. torí pé ọlọ́run ò kì í ṣe kinní aburú ọlọ́run dẹ̀ rí àníyàn obìnrin yìí even àtọ̀gá ẹ̀ gangan ọ̀gá tó lè sọ fún ìyàwó ẹ̀ tán láwọn chọ́ọ̀chì wọn ṣe kinní sí èmi ò bá ní bóyá kíyàwó yìí náà bóyá kóun náà pé àwọn àgbàlagbà chọ́ọ̀chì wọn lẹ́yìn torí ó ṣòro ó ṣe pé kó lọ sáré bóyá kọ́kọ́ pa àwọn àgbàlagbà chọ́ọ̀chì wọn lẹ́yìn náà kọ́kọ́ lè sọ fáwọn ẹbí tiẹ̀ bóyá ní nǹkan bá gbẹ́kẹ̀lé bóyá eléyìí náà kẹ̀dẹ̀rẹ́ gẹ́gẹ́ bí sista Bọ́lájí Ṣọ́rẹ̀mẹ́kún fẹ́ ṣe sọ ọlọ́run lè fẹ́ jẹ́wọ́ agbára ẹ̀ pé wo ṣáálé yín wo ni pé kinní kan ò lè ṣe kinní kan ẹni tó bá ṣe nǹkan kankan máa ṣe ọlọ́run lè fẹ́ fi jẹ́wọ́ agbára ẹ̀ pé wo ọlọ́run ọba mi nìkan ni mo tó gbójúlé mo tó gbẹ́kẹ̀lé ẹ má gbẹ́kẹ̀lé pé irin kan àbí kinní kankan lọ́nà ti sọ ní kinní kan inú ilé kan it could be all of that so ìyẹn lọ bẹ́ẹ̀ ọlọ́run ọba á bá sísá yìí á bá wọn tó ilé wọn so orí tọ́pìkì ẹlẹ́ẹ̀kejì tí mò ń lọ ó ní í ṣe pẹ̀lú tọ́pìkì tá a ṣe lánàá ṣé wọn pé mo ní pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe lánàá kọ́ ni mo fẹ́ ṣe nítorí ìgbà tí mò ń sọ̀rọ̀ pé ṣẹ́rí ẹ jẹ́ ká respect boundaries ara wa ìyàwó má lọ tú fóònù ọkọ ẹ̀ ẹ̀yin ọkọ wa náà ẹ má tú fóònù wa ṣẹ́rí ibi tí trust bá wà tọkọ mi bá ní pé mò ń lọ Ìbàdàn kò bá a lọ sí Ṣókótó ẹ jẹ́ kí trust yẹn wà bẹ́ẹ̀ ọlọ́run ò ṣe é tàn ṣẹ́rí téèyàn kan bá ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ tó bá jẹ́ ọkọ náà ló ń fọ̀bẹ ẹ̀yìn jẹ ìyàwó ẹ̀ níṣu
ọkọ jẹ́yàwó náà ló ń fọ̀bẹ ẹ̀yìn jọkọ ẹ̀ níṣu àṣepamọ́ ló wà kò sáṣegbé láyé yìí wàláì máa ń sọ ṣé tíyàn bá kàn lè ṣe sùúrù yẹn ni kò bá dà ẹ wo àwọn ọkọ àtìyàwó yìí ọmọ 3 náà bí ọkọ dá síyàwó ó ń tọ́jú ẹ̀ ó ń tọ́jú ilé wọ́n máa ń lọ vacations wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n máa káwọn ọmọ lọ wọ́n ń gbégbé àlàáfíà wọ́n lọ vacation bó ṣe máa ń lọ ni wọ́n dé láti ìlú òyìnbó èṣù tó lo ìyàwó èyí tá àwa mọ̀ ń bẹ̀ bóyá ìyàwó á ti máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè jálá kọ̀kọ́ ó lọ gbé fóònù ọkọ ẹ̀ ni nínú fóònù tó ti rí fọ́kọ ẹ̀ mẹ́sẹ̀jì tó ń kà fọ́kọ ẹ̀ girlfriend tọkọ ní ìyẹn bá lóun ti lóyún kí ni ìyàwó kà bẹ́ẹ̀ pé ó ti lóyún ìyàwó ò bí ọkọ ẹ̀ kókó wá bí ọkọ ẹ̀ gan kó sẹ́rí mọ́ láyà kó ṣe gbogbo ẹ̀ kó bá dà ọkọ lọ́lọ́run kẹ́ tó ń rí ṣe dáadáa tówó ń wọlé fún bóyá àdúrà ìyàwó náà bóyá ó sì ń gbà lórí ọkọ náà kò ṣàdí kò ṣàbọ̀ o ó so oúnjẹ fọ́kọ ó fi oògùn oorun sí oògùn tó jẹ́ pé yóò knock ọkọ out ń gba ọkọ sùn tán ó mú okùn tí oògùn oorun yẹn mọ̀ pé kò ń ṣe oògùn oorun lásán kíní ẹ̀ ó ti ṣe kíní fọ́kọ ó fi okùn ó fi fún ọkọ títí ó mú gbogbo nǹkan ó sì fi ṣà tó fi kí orí fi yọ kúrò lọ́rùn ọkọ nígbà tó ṣe tán lójú ẹ̀ wá wálẹ̀ ló bá ń para àdúgbò òun ti pa ọkọ so now ó ti pa ọkọ ẹ̀ ọmọ 3 ọkọ yìí níyà àti bàbá láyé irú ojú wo níyà àti bàbá náà máa fi wo obìnrin yẹn àwọn ọlọ́pàá ti mú obìnrin yìí o ó ti wà látìmọ́lé ọmọ 3 tó ń lọ good private school wọn ò lè lọ good private school kankan mọ́ o torí pé àwọn ọmọ gan ọ̀dọ̀ àwọn ẹbí ìyàwó ló wà àwọn ẹbí ọkọ gan ò fẹ́ rí àwọn ọmọ yẹn ṣe mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ pé ìyàwó tá a bá fẹ́ lọ́mọ ẹ̀ ń hun ni eventually àwọn ẹbí ọkọ yìí máa ìwò pé ṣe bá àwọn ọmọ àwọn náà ṣì lọ́mọ yìí but this very moment ipe ẹ ti pa ògo inú ilé àwọn torí owú jíjẹ tó bá máa sọ lọ sọ́bọ̀ wọ́n á ní ṣe bó fóbìnrin lóyún ni kò pààyàn pé ṣó fìyà jẹ ni ṣé rí mo máa ń sọ pé there are some things tá a bá respect space ara wa ṣé rí tó bá jọkùnrin náà ló fọ̀bẹ ẹ̀yìn jẹ obìnrin níṣu wàláì kò lè mú jẹ lọ gbé ìgbà wo ni má kú ò ní kú ìgbà wo làṣírí ò ní papà tú irú ìgbónára wo ló débẹ̀ tó yẹn ìgbónára àyàgbáà ni àwọn ọmọ wa tá a nífẹ̀ẹ́ ọmọ wa tá a bí ṣé wọn kì í ṣẹ̀ṣẹ̀ tó dùn wá ni àwọn ọmọ wa máa ṣẹ̀ wá ṣé ní nǹkan tó bá fi lè mú wa táwọn ọmọ wa bá ṣẹ̀ wá tá a láforíjì fún wọn ẹ má jẹ́ ká nítorí pé ọkọ wa bá ṣẹ̀ wá ká má láforíjì the same goes to ẹ̀yin ọkùnrin náà nǹkan tó fi lè mẹ́yìn ọkùnrin tọmọ yín bá ṣẹ̀ yìí tẹ́ ẹ láforíjì fún tíyàwó yín bá ṣẹ̀ yín ẹ̀yin náà ẹ láforíjì fún ìyàwó yín ẹlẹ́ran ara ni gbogbo wa kò sẹ́ni téṣù ò lè yálò kéde yìí mò ń sọ eléyìí torí ọkọ sísítà yìí tá a kọ́kọ́ sọ pé bí ìyàwó yín bá wá ẹ dákun ẹ ṣàforíjì ẹ ṣàmọrú ìyàwó tẹ́ ẹ ní ó ní kò ṣerú nǹkan báyìí rí ọ̀gá òun náà ò ṣerú ẹ̀ rí gẹ́gẹ́ bí sista Bọ́lájí Ṣórẹ̀mẹ́kún ṣe sọ tó bá gba pé ká pe gbogbo àwọn àti ìyàwó àtọkọ tìbí yẹn náà àti gbogbo nǹkan bá mọ̀ tán bá fẹ́ ṣe kán ṣe ẹwọ eléyìí sí ó ti pa ọkọ ó dàmọ́ 3 sílẹ̀ ìyá wà látìmọ́lé èrè wo ìyàwó yẹn tó fi ìgbónára tó fi ìbínú ọkọ lọ fún yàn lóyún ó pa ọkọ ẹ̀ òun wà níbi tán tì mọ́ nsìn èrè kí ló jẹ ẹjọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ lé torí ṣé àwọn obìnrin kan yìí wà bẹ́ẹ̀ o tó ní ìwà ìgbónára kì í bẹ́ẹ̀ ẹjọ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́kọ́ nínú nǹkan báyìí ṣé mo pé platform tiwa educative ni we create awareness ara wájú tó jì sí kòtò ká má bàa ṣe mistake bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn. ẹ ló mà à ń gbọ́ yín ṣe rí lóòótọ́ ẹ̀kọ́ lágan là ń kọ́ bí yìí n tó ṣe obìnrin owú gbígbóná ni owú gbígbóná ìgbónára burúkú ṣe ló yẹ ẹni tó bá dé lára ṣe ló yẹ kó máa bẹ Ọlọ́run fún un bíkọ́ gbogbo wa kọ́ la máa ń ní ṣùgbọ́n àwọn kan máa ń ní tó máa bọ́ sódì ó lè jọkùnrin ó lè jóbìnrin
bó ṣe ṣe obìnrin yẹn léni ó ṣe ṣe kó jọkùnrin jọ mi bẹ́ẹ̀ ni tá mà máa ṣọ́ ọkọ ẹ̀ tọkùnrin mi bá ní owó gbígbóná kódà bí ìyàwó ẹ̀ bá gún pàǹtì àfi run mú aṣọ oríṣiríṣi pẹ̀lú ẹ̀ kò tí ò ní ṣe kò ní trust ẹ̀ kankan rárá irú ogun bẹ́ẹ̀ dẹ̀ máa ń le ṣẹ́rí ti ọmọbìnrin yìí ó ṣe ó kù díẹ̀ ẹ̀kọ́ dẹ̀ ni fún gbogbo wa fún mi kì í ṣe pé torí pé mo jẹ́ àgbàlagbà àná iná lẹ lè bá wa sọ̀rọ̀ ma bẹ́ẹ̀ ni mà kì í ṣe pé kí n máa reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kò mọ́ mi lára kí n lọ máa tún nǹkan oníǹkan fóònù ṣé ìgbà tí mi fi nǹkan bẹ́ẹ̀ kí ni mò ń wá kò tiẹ̀ sí nínú ayé mi mi ò ń rò ó mi ò kí ń rò rárá mo mọ̀ pé ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run náà ni because kí ló fẹ́ gbé síbẹ̀ tí mo fẹ́ máa lé kiri ẹni bá ń ṣerú ẹ̀ ó fẹ́ bara ẹ̀nu jẹ́ nítorí tí ó bá pàdé bẹ́ẹ̀ òǹgò ò ní gbádùn mọ́ n tó ò bá rí yẹn gan ó dáa wàá máa bá tiẹ̀ lọ òun náà máa bá tiẹ̀ lọ àwọn kan ò lè ṣe lọ́kùnrin lóbìnrin àpapọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n fẹ́ mọ ibi tọkọ yà báwo ló ṣe rìn kí ló ṣe this and that wọ́n ń para wọn díẹ̀díẹ̀ ni wọ́n ò lè nísinmi ẹ wo orú tí kinní ìwà tìlú báyìí nísìnyí torí Ọlọ́run ilé tó ti ń dùn ó fọwọ́ ara ẹ̀ ba léyìn jẹ́ ó fọwọ́ ara ẹ̀ ba yé àwọn ọmọ ẹ̀ jẹ́ ẹ wò ó kinní yẹn lágbára díẹ̀ because ìgbà tó sọ̀rọ̀ tó wá mú èèyàn odidi èèyàn ó lọ fún lóògùn wá pa á ṣe rí ìgbà míì tó bá wà nú èèyàn lọ tí pààyàn bá o. ọkọ yẹn ṣàtúrí ẹ mọ mọ kàn ń káàkiri brain mi ni pé bẹ́ẹ̀ni ṣé òru táwọn ọmọ mẹ́ta yẹn òró òró ìtorí Ọlọ́run. ẹ jẹ́ kí n sọ nǹkan kan tó ṣẹlẹ̀ sí mi rí mi kì í sábà fẹ́ sọ wọ́n bẹ̀t ẹ jẹ́ n sọ. ní ẹ rí i pé mo ti sọ life history mi fún yín rí ní ta lákọ̀ọ́kọ́ yẹn gangan ní ti ọlọ́gbẹ́ni àkọ́kọ́ yẹn kẹ́rí ẹni tí mo gọ̀ láti bẹ̀rẹ̀ ayé mi láti marry mi ò kí ń ronú nǹkan kan then ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ilẹ̀ ló ti dùn mọ́ wa lára pàápàá èmi tọ́lọ́run bá ti wí pé má ṣe lè máa bẹ̀rù á dàbí pé tí bá ṣe jọ́ ẹ̀rín kú máa dé tó máa ń bà mí lẹ́rù ṣé rí ó wá ṣe nǹkan kan èmi ò mọ̀ pé ó ti fún ẹnìkan lóyún ẹni tó fún lóyún yìí dẹ̀ ni ẹni tó tiẹ̀ ẹ wò mí lè sọ wọn máa bí pé kí ló wá dé wo irú ẹni tó fẹ́ wo ẹni tó lọ bá ọmọ kékeré tọmọ yẹn ò tiẹ̀ tó wá jẹ́ nǹkan kan bó ṣe rí èmi ò mọ̀ before man and God I don't know ṣùgbọ́n Ọlọ́run rí ọkàn mi pé láti ilẹ̀ mo gbé gbogbo ọkàn mi lé Ọlọ́run lọ́wọ́ ó dẹ̀ máa ń ṣọ́ mi ìwọ tó o bá dẹ̀ ti fayé ẹ̀ fún Ọlọ́run máa ń fún wa ní agbára ẹ̀ mọ́ láti máa tọ́ wa tó o bá fẹ́ ṣubú á sọ fún ẹ tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ó lájẹ máa ń pè é mọ́ ní olófòófó á sọ fún ẹ ó wá di ìrọ̀lẹ́ ọjọ́ Sunday ni èmi kàn wà ní kitchen àti mò ń ṣe nǹkan lẹ́ǹkùlé bọ́mọ láńlọ́ọ̀dù wa kan lady ní bó ṣe sọ̀kalẹ̀ wá nìyẹn pé ó bá pè mí ó ní àmọ́ mi kíní ẹnìkan béèrè ọkọ yín àwọn dẹ̀ ní wọn ò sí lépẹ́ ilẹ̀ wà ńlé pé ó dẹ̀ ń sá lọ ó dẹ̀ pọn mọ́ mo ní ó ń sá lọ kẹ̀ kí ló wá ń sá lọ ẹ̀mí ìwà sọ fún pé dìde kó lé ọmọbìnrin kó lọ wo ẹni tó jẹ́ èmi ò ń parọ́ ohun tó bá ṣẹlẹ̀ ní máa sọ fún yín mo wá wò pé nínú mi lọ́mọ tó wà rẹ̀ kí n lé fún kíni because ṣe rí àzàtìgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ tí ẹlòmíì bá wá láti ìta tó bá sọ wípé ọkọ mi yẹn ṣe irú nǹkan bẹ́ẹ̀ màá lẹ́ni yẹn fẹ́ da lébi irú ni mi ní gbàgbọ́ mi ní gbà níbi tí mo trust ẹ̀ dé bẹ́ẹ̀ tẹ́ ń tán ní ó béèrè èèyàn tó wá ń sá lọ kí ló fa sí sá lọ bí ẹ̀mí yẹn ṣe sọ fún mi bá dẹ̀ tẹ̀lé and láàrin ilé wa sí church wà lẹ́gbẹ̀ẹ́ wa dẹ̀ pápá ìsọjí ó tóbi gan ilẹ̀ tó tóbi ni àárín yẹn ló gbà ló sá lọ bá dẹ̀ ń lọ mo wá sáré tẹ̀lé mo wá pè dúró tani dúró ìgbà tí mo wá bá lóòótọ́ pọmọ mo wá fà mo wá yí ojú ẹ̀ padà mo wá rí i pé ọmọ tí mo mọ̀ ni ọmọ yẹn ìyá ẹ̀ la máa ń ra aṣu lọ́wọ́ ẹ̀ ọmọ ìgbéra ni a máa ń ra aṣu wọn mo ti wá fa ojú ẹ̀ bí ìbẹ́tẹ̀ bí ò mọ̀ pé mi ìmọ̀ bí tó ti rán mi ìgbọ́ pé lóyún débi tó bímọ mo ti wá fọjú ẹ̀ mo bá dárúkọ ẹ̀ pé bọ́sẹ̀ kí ló ṣe é wọ́n ló wálé wa ó dẹ̀ bá kìdí ó wá ń sá lọ ẹ ló ti mà ṣe rí òun àtẹnìkan làwọn wá òun ọ̀wá rẹ̀ nìyẹn òun wá rò pé ọ̀dọ̀ wa ló nígbà ó ti sọ yẹn mi kàn fi sílẹ̀ mo torí pé mi ìró nǹkan kan pẹ̀lú ẹ̀ mi tiẹ̀ ní doubt of mind kankan mo kàn jù sílẹ̀ mo kàn ń lọ tẹ́ mo kàn tún bá iṣẹ́ mi mo kàn ń lọ ni ṣùgbọ́n mà bí mo ṣe fẹ́ jáde láàrin pápá ìsọjí ẹ pé kí n máa lọlé mo gbọ́ clear nínú etí mi wípé tí ọkọ ẹ bá dé bí léèrè pé báwo ni ọmọbìnrin yẹn ṣe jẹ́sẹ̀ àtọmọ tó pọ̀ sẹ́yìn mi ìgbàgbé nìsín bí mo ṣe gbọ́ nìyẹn kì í pé èèyàn ló sọ fún mi. ó máa administer sí yẹn mọ́mì bẹ́ẹ̀ ni. tó bí mo ṣe wá gbọ́ ọ̀rọ̀ yẹn
mo dẹ̀ bẹ̀rù ẹni yìí torí nínú ọ̀pọ̀ kó lè má jẹ́ 14 ni máa tún jẹ́ ńgbà bá béèrè foolish question bẹ́ẹ̀ yẹn ẹ̀rù wá ń bà mí mo wá ń fún bẹ́ẹ̀ mi yẹn ṣe dákẹ́ mi wá sọ pé a béèrè pé kí ni kí n máa béèrè ṣé kí n tún jẹ́ kó nà mí lénìí ni mo bá lọ mi ì sọ̀rọ̀ mọ́ bí mo ṣe wá wọnú létí mo wọnú sitting room tí mo jókòó báyìí ọdún tí mo wí ti pẹ́ o room and parlour là ń lò mo ti jókòó sínú parlour bẹ́ẹ̀ ni exactly what I had lákọ̀ọ́kọ́ ó tún repeat rẹ̀ pé ó wá sọ wípé mo ní tí ọkọ ẹ bá dé bí léèrè pé báwo lọmọ yìí ṣe jẹ́ sí àtọmọ tó pọ̀n sẹ́yìn mo ní èé ṣé wàhálà kọ́ lélẹ́yìí báyìí mo bá dákẹ́ mi ì sọ̀rọ̀ mọ́ tòótọ́ ṣẹ́ẹ̀dẹ̀ rí òun gan kí ló mú kó jáde lé àbúrò ẹ̀ kan látọ̀dọ̀ màmá wọn kan ìyẹn ló wá lọ́jọ́ Sunday yẹn ló wálé wa èmi ò mọ tó jọ sọ ó kàn sọ fún mi pé màmá wọn àgbà sọ pé òun fẹ́ rí òun mo ló dàbọ̀ òun ò wá mọ tó fẹ́ rí òun fún báyìí máa lọ́ngbò bá dẹ̀ débẹ̀ wàá mọ̀ ìyẹn ló fi bá jáde ńlé tí yẹn ò fi bá ńlé èmi wá ń wò pé tó bá wá dé tí n bá béèrè irú béèrè èmi kàn tiẹ̀ filẹ̀ tòótọ́ ilẹ̀ wá ṣú kó tó dé bó kàn ṣe dé ó kàn wọnú ilé lọ straight ó kàn lọ sórí bẹ́ẹ̀dì ó lọ lie down síbẹ̀ ni mo wá rántí tọ́ni bí màá ṣàtẹ̀lé ní tí Holy Spirit wí. of course because ẹ máa ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ nímọ̀ ìgbà tẹ́ máa lanu. bẹ́ẹ̀ ni mo bá wọlé ń bá lọ bá ṣùgbọ́n mi ìyá dúró síbi tó ẹ pé bá tẹ̀ fẹ́ náà mi ọwẹ́ àtètè bá mi mo ní lágbájá oníhẹn mo ní bọ́sẹ̀ wá bì mo ló dẹ̀ pọn ọmọ kan sẹ́yìn mo ní báwo ni bọ́sẹ̀ ṣe jẹ́ sí àtọmọ tó pọn sẹ́yìn ṣé ẹ mọ̀ pé tọ́ni bí ni mo bí èmi wá ń retí kọ́kọ́ tí ẹ sọ síbẹ̀síbẹ̀ mi ì tí ì ronú pé bóyá nǹkan kan wà láàrin wọn torí mi ò rò ó wá dákẹ́ ni ò bá sọ̀rọ̀ lọ gbárí ẹ wo èmi bá ya jáde ń wá kúrò wájú ẹ̀jà rẹ̀ ń bá lọ jókòó tèmi sí pálọ̀ padà ìgbà tó pẹ́ ló bá pè mí pé kí n wá mo bá débẹ̀ ó ní ìjókòó mo ní ṣàjẹ́ ń dúró báyìí ló bá ní ẹni tó béèrè yẹn ọmọ tó pọ̀n sẹ́yìn òun lòun ní mo ní bọ́sẹ̀ ìgbìrà ni mo máa wí àbó mi tí mo wí ni ó wá ń sọ̀rọ̀ tìbẹ̀rù ó ní òun náà lòun sọ àfi bí èdì ẹ wò mo ra ya kó wájú ẹ mo lọ jókòó ó wá dàbí ìgbà pé mo ti ń retí irú ìbéèrè bẹ́ẹ̀ bí ìgbà pé mo ti mọ̀ pé yóò ṣe bẹ́ẹ̀ mi ò lérò ẹ̀ kò dẹ̀ dààmú mi kò ṣe nǹkan kan nínú ọkàn mi mo kàn lọ jókòó mo gbàgbé bẹ́ẹ̀ ti ìgbà tó dọjọ́ kejì mo ń láti lọ sékòó mo travel lọ bá burú ẹ̀ lẹ́kọ̀ọ́ mo wá lọ sọ fún yẹn pé báyìí lè ó ṣẹlẹ̀ o ìyẹn dẹ̀ mọ́ bá a ṣe jẹ́ ìhà tá a kọ sọ́lọ́run kwaya ni mí kwaya ni so kí ni irú ẹ̀ ṣe wá fẹ́ wáyé àbúrò ẹ̀ náà ọmọ Ọlọ́run gan ni even gan ìyàwó tí yẹn fẹ́ èmi ni mo fẹ́ fún ìyẹn bá ní ẹ̀gbọ́n òun ẹnu ibi iṣẹ́ mo ti lọ bá yẹn lẹ́kọ̀ọ́ lọ́dún náà ló bá ní ẹ̀gbọ́n òun sọ bẹ́ẹ̀ mo ní oníṣẹ́ ẹ̀gbọ́n ló máa ní ọmọ ó ló sọ fún un gbà kan pé mo níṣẹ́ ẹ̀gbọ́n pẹ̀lú olóhùn ò gbọ́ ó níbẹ̀ tó sọ fún un pé ńgbà tó máa parọ́ fábúrò ẹ̀ pé ọ̀rẹ́ òun kan ó fún ẹnìkan lóyún pé bẹ́ẹ̀ táwọn fámìlì ọmọ yẹn wọ́n wá mọ òun pẹ̀lú ọ̀rẹ́ òun yẹn ìgbà tọ́rẹ́ òun wá sá lọ tí wọn ò rí mọ́ wọ́n wá ń pe òun ó ní so ẹ̀gbọ́n ló lọ fún ẹni ìlú ẹ̀wòrú irọ́ ẹ̀wò ẹ̀mí mímọ́ tó wá tú àṣírí. Yes, that's what I said. Kò ní ìtumọ̀ kankan sí mi o kò gbóná lára mi nǹkan kan ò ṣe bí tó bá gbóná màá sọ fún yín lẹ́gbọ́n ẹ̀ làbúrò ẹ̀ bá ní òkè tó máa ṣẹlẹ̀ ní pé kí n padà sí Ìbàdàn òun bọ̀ lọ́la bí ẹ ṣe wá nìyẹn ìyẹn bá wá lé ìyẹn bá pè ìyẹn ò sọ̀rọ̀ sí rí ó sọ ọ̀rọ̀ gan ìyẹn ní ọ̀dáhùn ẹ gbọ́ kí ni ìyàwó yín sọ fóun náà báyìí ó kàn ń wò bí ọ̀dẹ̀ ni ẹni tó jẹ́ pé ó burú gan ó kàn ń wò ni ìyẹn ní so ẹ̀yin lẹni ọmọ tẹ́ ẹ purọ́ wípé ọ̀rẹ́ yín fún yàn lóyún ìyẹn ní òkè kò kan àwọn o ẹ̀yin pẹ̀lú onítàn lẹni ara yín àwọn ẹbí àwọn òmẹ́ni yẹn ẹni táwọn mọ̀ lélẹ́yìí àwọn ò dẹ̀ fẹ́ rí pẹ̀lú ọmọ ẹ̀ tẹ́ ẹ mọ̀ pé ibi tó wọlé sí díẹ̀ mi ò sọ fún anybody mi ì sọ fún ìyá mi mi ì sọ fún ẹbí ọkọ mi ì sọ fún ẹnì kankan. Of course, that's the way it should be. Mo dákẹ́ lẹ́tà ẹ̀rù èmi gan ó wá ń bẹ̀rù mi pé tèmi ò fi sọ̀rọ̀ tèmi ò fi hùwà ẹ̀ tẹ́kẹ̀ ò sọ fún ní nǹkan kan tí mo fẹ́ ṣe Ọlọ́run dẹ̀ rí pé mi ò ṣe kankan mo kàn ń wò ó ni mi ì tí ẹ ríro níbo ni gbogbo ẹ̀ wá yọrí sílé ni ṣùgbọ́n ṣé rí ọkọ̀ àwọn obìnrin láyé yìí ẹ jẹ́ ká máa mú ara gbígbóná kúrò ẹ jẹ́ ká máa fìjà sílẹ̀ fún Ọlọ́run jà tọ́lọ́run bá gbèjà ẹ ó máa gbèjà ẹ ju tí wọ́n gan lè ṣe lọ èmi máa ń pè fún àkọlọ́ gbèjà bí wọ́n ṣe rò kó fẹ́ jà tó tọ́lọ́run bá jà fún ẹ ẹ̀rù á bà ẹ ìyẹn ti ṣẹlẹ̀ sí mi lóríṣiríṣi ìgbà so mo máa ń gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí bí èèyàn mo máa tẹ́ láì kéèyàn cheat mi ju pé kí n cheat èèyàn
so màá kàn gbé ẹ lọ́lọ́run lọ́wọ́ ni màá máa bá tèmi lọ by the time tọ́lọ́run ó bá deal pẹ̀lú ẹ̀ òun wá mọ̀ pé òun kọjá àyè òun because èmi ò lágbára àti ìjà ẹ worú ìjà tí yẹn gbé fúnra ẹ̀ báyìí ẹ wo ibi tó láǹdì ṣé ọ̀rọ̀ ṣé kìí pọ́n máa padà pa àwọn ọmọ nísìn ó ti dà wọ́n sádánwò ẹ kàn sọ ni àwọn fámìlì ọkọ ò lè padà láìka ọmọ yẹn torí ojú ìyá wọn náà máa wò ojú ọmọ yẹn pé ọmọ àwọn at least káwọn rí nǹkan fi ṣe. ìyá yín ló pa ọmọ tàwọn sẹ́ni pé yẹn ti kọjá agbára so máa rọ̀ wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ pé a bá níyẹn lọ́kàn ẹni tó bá ní lọ́kàn ní wa tẹ́lẹ̀ pé o máa ṣáàtì fóònù máa ṣáàtì ẹ̀ ibi ohun ìgbé nǹkan ẹ̀ sí kò sí ìtókàn mi torí ìran ẹ̀mí kò sí ìtókàn mi pẹ̀lú ẹ̀ ayé mi ni mo ní báyé mi ó ṣe dáa mo ṣe ń sákiri fún kì í ṣe fún tẹlòmíì ẹ jẹ́ ká take it easy ara gbígbóná owú gbígbóná nǹkan burúkú ni tó ń lead èèyàn sí ìparun ni tá a bá ti rántí pé ìparun ni ó lead wa sí ẹ jẹ́ àfìjà sílẹ̀ fọlọ́njà ọlọ́run á dẹ̀ jà fún wa so èmi ò mọ tí ì sọ fún ọmọbìnrin yìí because ó ti ṣe àdúrà ló dẹ̀ kù kó máa gbà kọ́lọ́run bá dá sí kó bójú eré àtàánú pàdé torí kò tún sí tọ́lọ́run ò lè ṣe kò sí o ṣùgbọ́n lóòótọ́ bíbélì gan ni ẹni bá pààyàn pípa náà láò pa so àánú ọlọ́run ló kù fún kó máa bẹ ọlọ́run ló kù kó bẹ ọlọ́run ọlọ́run á bá wọn dá sí á dẹ̀ nítumọ̀ lágbára ọlọ́run ẹ ṣe máa. Grandma mo dúpẹ́ lọ́wọ́ yín lórí ìtẹ̀ fún wa ẹ kálẹ̀ o ẹ kálẹ̀. nípa títà tí mo ń gbé nípa ọkọ níyẹn ò clear ni mo fẹ́ sọ̀rọ̀ nípa fóònù yín lórí break àwọn gender wa. ó ń break. wọn gender wa ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ní ìsìn òkú tá a bá ń ṣe. ok àti ń ẹ gbọ́ ló yín máa ṣe é sí ń gbọ́ mi báyìí. àti ń gbọ́ yín. Àwọn gender wa ni mo fẹ́ bá sọ̀rọ̀ àká máa fi sùúrù sí gbogbo nǹkan tá a bá ń ṣe it's not easy téèyàn bá rí pé ọkọ yàn ń cheat àbọ̀yá ohun kò tí ẹ̀ dá kéèyàn máa tú fóònù náà káṣẹ̀ ẹ̀kọ́ sọ pọ́ìntì ẹ̀ aṣọ lánàá náà and before today gàmá ti máa ń ṣe program mọ́ mi máa ń sọ every time ẹ̀yin obìnrin jẹ́ ká wọ́n máa ń sọ pé ká máa ṣe sùúrù ká máa tú fóònù ọkọ wa bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkọ náà ká mọ̀ ti mọ oríyàn tó fẹ́ sílé má tú fóònù ọkọ ẹ̀ kí ló wà ń bíbẹ̀ tọkùnrin bá yán àlè tó bá ń ṣèrànù ká máa padà káàjẹ ẹ̀sán fóònù ìyàwó. wàláì mo máa ń sọ náà tù ẹ wo èèyàn ò lè ṣọ́ ọkùnrin bẹ́ẹ̀ náà dẹ̀ ni ò lè ṣọ́ obìnrin. bẹ́ẹ̀ ni kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n mi máa ń sọ wọ́n ti dé. wàláì trust tó bá ti trust ọkọ ẹ̀ bí bá wù kó rìn lọ kò bá gbóbìnrin márùn-ún wàláì àṣepamọ́ ló wà because iṣu tẹ sọ lálẹ́ yìí ti ní wọ́n ti mú máa kọ́ ni. ọkọ grandma wa àwọn dájú wàláì ẹ wo grandma ń sìn. ẹ wo bí Ọlọ́run ṣe tú àṣírí ṣé tí èèyàn bá kàn lè fọwọ́ lẹ́rán báyìí ó máa ń pẹ́ sójú wa ni ṣé rí tó bá jẹ́ pé ọkọ ọ̀yàn ló ń fi ìjẹyàn níṣu téèyàn wá ń wò Ọlọ́run ni mo ń gbèjà àyànjà ṣé rí tó bá jẹ́ ìyàwó náà lè jẹ́ ọkọ ẹ̀ níṣu Ọlọ́run máa ń gbèjà àyànjà ṣé rí tá a bá láà fẹ́ gbèjà ara wa ẹ̀tẹ́ ló máa ń mú bọ̀ bẹ̀ iyì tíyàwó yìí ò bá ní ipe ọkọ òun lọ fún yàn lóyún níta ẹ̀bẹ̀ tọ́pẹ ò bá máa bẹ̀ ẹ́ tí ò bá dọ̀bálẹ̀ bóyá ó máa ní ó dáa I want this I want that I want gbogbo mo mọ̀ pé nǹkan dídàbí kò lè dàbí ẹ wá wò now ọkọ yẹn is the breadwinner of the family gbogbo wọn ò lè ṣe kọ́ máa lọ vacation twice in a year àwọn ọmọ tó ti ń lọ léèwé gidi thank you Asena D thanks for following us àwọn ọmọ tó ti ń lọ good private school wọ́n máa fi wọ́n á káàkiri obìnrin yìí náà ó ti dèrò kirikiri ẹ wò ṣé nínú ọkàn ẹgbẹ́ tó bá dá wà ṣé kò ní rò pé àbámọ̀ ìbá má ṣe é mo wá ṣe tó dá pọn mọ́ mi lọ́wọ́. àbámọ̀ náà ló ń gbẹ̀yìn ọ̀rọ̀. tó máa dé ẹ̀ǹdẹ̀ náà ni mo ń bẹ́ẹ̀ ni àbámọ̀ ni. kóun jí ọkọ òun yẹn padà sáyé kóun má gba ọ̀nà tóun ṣe yẹn nǹkan tó kàn bà mí lẹ́rù ni the mannerism tó fi ṣe ikú pa ọkọ ẹ̀ yẹn pé ṣára náà ló gbóná tó yẹn ní àbọ̀dájú èèyàn ni ó fi oògùn tó máa nọ́ọ̀kì ẹ̀ pátápátá ó lágbára jògùn ó ti fi sínú kinní yẹn tó jẹ́ pé ẹni yóò mọ̀ ó sì fi okùn ó fi fún ọrùn ẹ̀ títí tó fi gbẹ̀mí ẹ̀ ó tún wá tún gé orí ẹ̀ dànù kúrò lọ́rùn ẹ̀ subhanallah ó mú fi wò pé báwo ni àwọn òbí ọkọ yẹn báwo náà ṣe fẹ́ forgive irú ìyàwó bẹ́ẹ̀. obìnrin yẹn gbénu ẹ̀mí èṣù n kò lè forgive rẹ mọ́ mi. kéèyàn gé ọrùn èèyàn. ó máa rò pé èṣù ṣéṣù ń gbénu ẹ̀ ni torí táwọn èèyàn bá máa sọ lọ pé ó fúnyàn lóyún àti ó tẹ tí mọ̀ bóyá ẹni tó fún lóyún yìí ọkọ yẹn gan lè kọ́ sí lọ́wọ́ pé láyé má dalé mi rú èmi kọ́ bẹ́ẹ̀ ni nìkan kọ́ àti ó tí ìfarabalẹ̀ kó máa wo action kó tiẹ̀ máa wò gbèsè tí ó gbé kò dẹ̀ bí bóyá eléyìí kó jẹ́ kan fún wa ẹ jọ ẹ jẹ́ káàdì a mọ̀ pé kò easy o bó ṣe rí nípa easy yẹn náà ká bẹ Ọlọ́run owú gbígbóná
ṣẹ́rí owú gbígbóná ló máa ń máwọn èèyàn ṣìwàwù. Owú gbígbóná ló máa mú èèyàn láti máa lọ máa tèlì táàpù ẹni tó bá gbọ́ pé bóyá ọkọ ẹ̀ kàn ń bẹ́yàn kan sọ̀rọ̀ o ò mọ tó wà láàrin wọn tó ń sọ̀rọ̀ ó lè má jẹ́ fífẹ́. Wàá ti mú nọ́mbà onítọ̀hún wàá máa ṣọ́ kiri wàá máa lépa ẹ̀mí ẹ̀ ní burúkú. Owú gbígbóná ni ìparun ló dẹ̀ máa ń já sí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi eléyìí ká fi ṣe fèyí kọ́gbọ́n. Eléyìí tí wàá ń kirikiri tó wà o gẹ́gẹ́ bí grandma ṣe sọ bó bá ra àánú Ọlọ́run gbà ọ̀rọ̀ Ọlọ́run náà ló sọ pé ẹni tó bá pààyàn torí ẹ̀ mí tiẹ̀ mọ̀ mí mọ̀ bóyá mí mọ̀ tí mo lè sọ mi ò mọ̀ torí pé téèyàn bá fi ṣírò ara àyàn pé ṣé èèyàn wa lè sọ̀rọ̀ yẹn níwájú àwọn ẹbí ọkọ pé Ọlọ́run àjò rà àánú gbà ṣé wọn ò ní jugi fún yàn pé kó rà àánú gbà ọmọ àwọn ti lọ kò lè padà wá mọ́ láéláé ẹni olórí ògo ìdílé àwọn nìyẹn tó ń tọ́jú ìyá bàbá ẹ mọ gbogbo àwọn òṣìṣẹ́ ẹ wo gbogbo àwọn ẹbí tó jẹ́ pé bóyá àwọn ọmọ àbúrò tiẹ̀ náà bóyá òun ló ń help wọn bóyá òun ló ń help àwọn ẹ̀gbọ́n ẹ̀ kan náà bóyá òun náà ló ní gbogbo àwọn tó ń help ṣé rò pé gbogbo orú wọn yẹn ṣọ́ máa ṣàdúrà fóbìnrin yẹn níbi tó wà ó tún wọn máa fèpè ránṣẹ́ sí ni tó ẹni tó kú ò lè jí mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọṣe tó bá jáwọ́ ọkùnrin náà la ní owó burúkú lára bẹ́ẹ̀ grandma sọ̀rọ̀ kan kò sí rọ́ńbẹ̀ ó lọ́kùnrin kan nínú stéètì tàwa yìí náà ni àwọn méjèèjì papà fira wọn lẹ̀ ọkọ àtìyàwó tán ti dàgbà ọkọ yẹn a máa gbóòórùn pátá tíyàwó ẹ̀ bá jáde yóò gbóòórùn pátá àti ìyàwó ẹ̀ ń gbọ́ fẹ́ lu ìyàwó yẹn pa ó papà filẹ̀ ni o kò ń bímọ re àwa tá a bá níwà bẹ́ẹ̀ jẹ́ ṣé ká máa ṣèbẹ́ lọ́hùn pé kọ́lọ́hùn kò jọ then program àná ọkùnrin ẹ má lọ tú fóònù ìyàwó yín obìnrin ẹ má tú fóònù ọkọ yín ẹ jẹ́ ká kàn ní trust yẹn ṣẹ́rí ẹni tó bá ń fọ̀bẹ ẹ̀yìn jẹra wọn lẹ́yìn ní ṣunú àwọn méjèèjì àṣírí máa tún jọ kan kò sáṣegbé àṣepamọ́ ló wà ṣẹ́rí kí n tó lọ sórí next topic ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n fi bá wa sọ̀rọ̀. Àlàáfíà fún gbogbo àwa ènìyàn lọ́run lórí àlàyé yìí fún kí wá pé àpò ìjùmọ̀ àpò ìṣẹ̀lẹ̀ àsìkò ìyálẹ̀ta ní gbogbo ibi tí ìkànnì ìbàdí mú kí wá púpọ̀ ìmọ̀ràn kan mọ̀ wá fún gbogbo àwa àlàyé ẹ̀dá ẹ jẹ́ ká máa gbàdúrà nígbà gbogbo pé Olúwa jọ̀ọ́ má jẹ́ ká dẹrù wá sílẹ̀ àmín lójijì àmín ilẹ̀ àti ẹnìlẹ́ni kò ní gbàṣẹ wáṣẹ àmín mo lórí ọ̀fẹ́ àti wà ní ilé tó kàn ní ọ̀sẹ̀ ta ló tán yìí ó ṣe mí lánàá púpọ̀ fún ọmọdékùnrin ọmọ ọdún méje kò ní ìyá mọ́ kò ní bàbá wọ́n sì fi ti àbúrò ìyá rẹ̀ ti ṣe ọmọ yìí ọmọ bàbá ó ní torí pọ́nmọdé ṣe ó sì fi àyàn ó sì fi jọ nídìí màmá gbogbo àbí ọmọ tó wọn rí ọmọ yẹn ni wọ́n sọ ẹkún ó ṣe oníjì lójú èmi náà pẹ́ pẹ̀lú mo máa ń gbọ́ ní mi ò rírí ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá yìí ó jọ ohun ìbánilọ́kàn jẹ́ àbíamọ èmi àti rẹ̀ ànífẹ́ wá ṣe mẹ́lẹ́ ni. àmín. ọmọ wa ò ní bí ọmọ lọ́mọ. àmín. mo gbàdúrà gbogbo àbíamọ pátápátá tó wà nínú ìkànnì yìí lágbára Ọlọ́run àwọn onífọ́jọ́ lọ́jọ́ lọ. àmín. àwọn onídẹ̀rù wálẹ̀ fún ìlú yẹn kú fún wa àdára fún wa. àmín. ẹ jọ̀wọ́ gbogbo ìwà ọkàn àlàyé ẹ jẹ́ ká máa wọ ọjọ́ ọ̀la nǹkan tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa wọ ọjọ́ ọ̀la bàbá òsì ìyá òsì fi ìyàjọ mọ orúkọ bẹ́ẹ̀ ló wá fẹ́ lómi gbogbo dúkìá tí gbogbo wọn fi sílẹ̀ wọn gbẹ́sẹ̀ lé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa wọ ọjọ́ ọ̀la ká sì máa bẹ̀rù Ọlọ́run á dára fún wa á dára fún mi àti rẹ̀ àwọn orí àjọba ọ̀sẹ̀ yà tó wà lára. àmín. God bless you all. Amen. God bless you too, sir. Ẹ wo ọ̀rọ̀ tí bàbá wa mú wá fún wa. Ẹ wo sísítà tá a sọ̀rọ̀ ẹ̀ tán yìí tó fi gbónára tó fi pa ọkọ ẹ̀. Ẹ wo gbogbo àwọn mọ́tò rẹpẹtẹ tọ́kọ fi sílẹ̀. Ilé iṣẹ́, gbogbo dúkìá, ṣé kò ti di tẹni ẹlẹ́ni? Àwọn ọmọ mẹ́ta tíyàwó fi gbónára dà sílẹ̀. Àwọn ọmọ tó ń lọ private school, tó máa ń lọ vacation wá sílùú òyìnbó tí wá ń bíbá ẹ̀ẹ̀mejì lọ́dún. Níbo náà ti fẹ́ rí? Ó yá ẹwẹ̀ tí bàbá wa sọ fún wa yìí wọ́n ní àwọn fojú ara àwọn rí eléyìí ni bàbá àti ìyá ọmọ yìí ni wọ́n ti dolóògbé o wọ́n wá fi ọmọ sílẹ̀ àbúrò ìyá tó mú ọmọ sọ́dọ̀ kéèyàn mú iron gbígbóná kó o dẹ̀ fi jó ọmọ sísítà ẹ̀ subhanallah ẹ̀rídìí tí wọ́n fi ṣàdúrà yẹn fún gbogbo wa pé ẹrù ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe a ní fáwọn ọmọ wa sílẹ̀ fúyà jẹ ẹ rí pé ó ṣe pàtàkì gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé láyé yìí ká rò ó ẹ jẹ́ ká wo àwọn consequences tó máa ti díẹ̀ jáde sísítà tó wà ní kirikiri
àní tó bá lè yí ọwọ́ aago padà sẹ́yìn ni òun tó ń jẹ nǹkan tóun ẹni tán ní kúùkù tán láwọṣímánù tó ní dráìvà tó ń gbé òun fúnra rẹ̀ ká má tí wàá sọ pé tọkọ ó wá dẹni tó wà ní kirikiri ṣẹ́rò pàkàbà àbámọ̀ ti kẹ́yìn ọ̀rọ̀ ẹ wá níta àánú ẹ̀ ṣe mí jù alice ọkọ tó pa ọkọ ti lọ sinmi bó tilẹ̀ jẹ́ pé ó pa ọkọ láìpẹ́ ọjọ́ ẹ wo àwọn ọmọ mẹ́ta tó fi wọ́n sílẹ̀ fún ìyàjẹ́ wọ́n ṣe bí ìyá ò lè dàbí ìyá ẹ má jẹ́ àtànra wa wọ́n ṣe bí bàbá kò lè dàbí bàbá wọ́n ní ká dijú ká ṣe bí ẹni kú káwọ ẹni tó nífẹ̀ẹ́ ni wọ́n ní ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ in tó ṣẹlẹ̀ sẹ́nìkan làwa náà ti ń rí báyìí àwa tá a wà láyé la ti ń rí yìí o nígbà tí sista mú ọmọ sista ẹ̀ ọmọ ẹ̀jẹ̀ tó fi áyọ̀nù jó tán gbẹ́sẹ̀ lé gbogbo ogún ìyá ẹ̀ ṣé kò tó ẹ̀kọ́ ẹ rí i pé mo ní platform mi àní tó ṣẹlẹ̀ ṣé I'm not a blogger I'm not a speaker I wan create awareness ni báwo la ṣe lè gbégbé ayé tó dáa àwọn ọgbọ́n wo la lè kọ́ nípa tó ṣẹlẹ̀ sáṣíwájú ṣé rí ẹ̀ àwọn èèyàn máa rò bíi pé kí ni wo èmi máa ṣe léyìí mo máa ṣe léyìí mo máa ṣe léyìí irọ́ òtúbùtù bá ń tẹ̀ eléyìí tó pa ọkọ ẹ̀ yìí gan tábà bí aríwì tá a mẹ́ni tó fọ̀rọ̀ lọ ó lè jọ́rẹ̀ kan ló fọ̀rọ̀ lọ nìyẹn máa ní kí ni ó lè jọ́rẹ̀ tó jẹ́ pé ó ń jẹ́lọ̀sì ẹ̀ gangan pé irú orí wo leléyìí gbé wáyé báyìí tọ́ máa travel lọ lóyìnbó lẹ́ẹ̀mejì lọ́dún táwọn ọmọ ń lọ sí skúlù olówó tó ń ṣe gbogbo nǹkan tóhùn tíyàwó òṣìṣẹ́ kò ṣàbó ní dráìvà ń ṣe gbogbo tóhùn ọlọ́run ní jẹ́ ká fi ẹjọ́ wa sùn ìkà ìyẹn ló máa sọ fún pé wò má bí wò má bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì oògùn kan fi sínú oúnjẹ fún ó máa náà kẹ́ out ni á kú dànù ṣebí tó bá wà láyé ni ó máa lè fóbìnrin kan débi tí ó claim oyún ìyẹn ti fẹjọ́ sùn kà ìkà tó fẹjọ́ sùn inú yẹn ń dùn pé now yes ìwọ ṣe rò pé ìwọ nìkan ni so kí ló fi ṣorí kí ni ìwọ ọ̀bọ fi ṣorí tí náà kí o ṣe torí ẹ̀ ṣé ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣọ́ṣe ẹ má jẹ́ ká ṣinú bí grass tẹ rò pé ó green ní other side ó lè jẹ́ fake grass ní ṣé wọn pa àwọn fake grass kan wà sí plastic ni o bọ́ bá ṣe fi síbẹ̀ wọ́n mi sí wọ́n mi sí yóò mọ green ní gbogbo ìgbà ni ìwọ tó dẹ̀ wà lọ́dọ̀ tí yín ó wá wò pé grass tọ̀dọ̀ yín kí ló dé tí brown wà ń bẹ̀ tí green wà ń bẹ̀ wàá máa pariwo mọ́kọ títí ẹ̀ ò wẹ́ẹ̀ tí grass yìí dáadáa wo grass àwọn neighbor wa òun ló green yẹn kò dúdú rí kò green kò brown rí kò ṣe whereas grass ibẹ̀ fake grass tán ti ṣe ọwẹ́ẹ̀tì wọn ọ̀wẹ́ẹ̀tì o yóò mọ green ni ẹ jẹ́ ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹ jẹ́ ká ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù a máa ká má dẹ̀ ṣinú bí ṣé àwọn òfin kan wà tá a bá lè tẹ̀lé ayé á máa rọrùn o ẹ jẹ́ ká tiẹ̀ bẹ̀rẹ̀ níbi fóònù ẹ má tún fóònù ẹ mọ wàhálà rẹpẹtẹ tí fóònù tuntun ti dá sílẹ̀ ṣá ẹ mọ ilé ọ̀pọ̀lọpọ̀ ilé tí fóònù tuntun ti dá sílẹ̀ ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó pé ká máa tú fóònù tó ti dá sílẹ̀ ẹnìkan rí fóònù tuntun ló ti fi bẹ̀rẹ̀ ní tí òrò lóró bíi pé kinní kan ibẹ̀ ló mú dandan pé kó lọ ń kojú bọlé olóògùn lọlé babaláwo bóun bá sọkọ ohun dọ̀dẹ̀ tí ò ní lè ṣe gbá tí ò ní lè ṣàwo mọ́ níbi tó ti tójú bọ̀ náà tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ kò ní stop torí ìjọba kan rí pọ́pọ́ ṣe kíní kan àwọn èèyàn á tún ní kó tún mówó wá a máa wá di àgbàná láti bẹ̀ lọ obìnrin míì ti ní psychological problem torí pé ó lọ ń tú fóònù obìnrin míì báyìí ó ti yí ní orí ìgbé ayé tó yẹ kó gbé ẹlòmíì wà tó jẹ́ pé 100 ọdún lọ́lọ́run kan fún 100 ọdún lọ́lọ́run ni ó máa lò láyé àfọwọ́fà ẹlòmíì ló pọ̀ jù gbogbo nǹkan náà kọ́ ni pé ọ̀dọ̀ ọlọ́run ló mú wa irọ́ ọlọ́run ò mú láburú wá níwọ̀n gbà tó ti lọ ń tú kínní láti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rúru wá bẹ̀rẹ̀ nígbà ẹ̀jẹ̀ rúru wá bẹ̀rẹ̀ á di nǹkan míì ẹni tó ní psychological problem orí ẹ̀ ò tiẹ̀ wá pé mọ́ kò lè sùn lásìkò kò lè jẹ lásìkò kò lè mú lásìkò òun ló gbẹ̀mí ara ẹ̀ ẹni tó dẹ̀ fẹ́ torí ẹ̀gbẹ̀mí ara ẹ̀ àṣàyẹ ìwọ tọkọ ẹ bá ń ṣàgbèrè tó o bá trust ẹ má jẹ́ òsúnmọ́ ẹ mọ́ ṣótọ́ ẹ má jọ gbé o ò fẹ́ kọ́kọ́ ó kú ti níbi tó ti ń lọ ẹjọ́ máa lọ at least wọ́n ní fọkànbalẹ̀ títí ẹ máa gbégbé àlàáfíà ẹ dáná ẹjọ́ oúnjẹ ẹ ṣe kíní ò trust ó ò lè kárùn bí pé ẹjọ́ ń jẹun ìwọ̀n ọwọ́ mi ò tó ẹ má jà fi gàngàn fa ọmọ ọdún 7 yìí ọlọ́run ọba
tó jẹ́ òun lọ́kọ opó, ọlọ́run ọba ni bàbá fáwọn ọmọ tí ò níyà. Ọlọ́run á wà pẹ̀lú ọmọ yìí o. Tọ́lọ́run tẹ̀ ti gbé ọmọ yìí débi chọ́ọ̀chì orí òkè táwọn bàbá wa sọ tó gbé débẹ̀, mo mọ̀ pé àánú á dìde fún ọmọ yìí, àánú á dìde fún àwa tá a bá dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé inú burúkú la ní sọ́mọlàkejì wa. Ẹ jẹ́ ká ronú pìwàdà, ẹ má jẹ́ àṣe irú èyí tí sísítà yìí ṣe fún ọmọ òkú ọ̀run tó jọmọ sísítà ẹ̀, ìwà tí ò dá ni o. Ẹ̀yin tó bá gbọ́ ètò yìí, ibikíbi tẹ́ ẹ bá ti gbọ́, tẹ́ bá níwà bẹ́ẹ̀, ẹ̀san òkè o. Ṣé rí tẹ́ ẹ bá ṣe fún ọmọ ọlọ́mọ láàbùrú, ọmọ tiyín náà máa gbà á, ọmọ tiyín náà máa gbà á o. Ó wá lè máa mọ lórí ọmọ tiyín nìkan, ó lè dórí ìran kẹrin. So ẹ jẹ́ kárò ká tó ṣe, kárò kàkà tó ṣe o. So ẹ jẹ́ ká bọ́ sórí eléyìí tá a máa bọ́ sí, òun la máa fi ṣe the last one tá a máa fi parí ètò yìí. Látọ̀dọ̀ bàbá wa ní Ìmọ́dòye, ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ kí a jọ farabalẹ̀, ẹ jẹ́ kí a jọ gbọ́. Ẹni tó ní ìdìmọ̀ràn wa, ẹ jẹ́ ká jọ gbọ́. Ẹ kú òwúrọ̀, káàsán òwò sí kú ìrọ̀lẹ́, kí oníkálukú ní dédé àsìkò tí oníkálukú bá wà. Ọba mi ò ní járe ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Mo wá kí Alájà Sòróró Alátàwọn Ẹlẹ́ṣin Láyọ̀ ọmọ Bàdé Òmi tí wọ́n gbé ìkànnì alálùbáríkà yìí kalẹ̀ níbi tá a ti mú ọgbọ́n nínú nǹkan làkàyè. Alájà Sòróró Alátàwọn Ẹlẹ́ṣin Láyọ̀ ọmọ Bàdé Òmi bó ti wù kọ́tà pọ̀ tó lọ́kùnrin àti lóbìnrin. Àwọn àgbàlagbà wọn ní tá a bá dòwe kápá akọ́ òní kápá, tá a bá dòwe kó sí apá òní kó sí, bẹ́ẹ̀ bá dòwe kákàngá kò ní í ṣe bínú kó sí. Alájà Sòróró Alátàwọn Ẹlẹ́ṣin Láyọ̀ gbogbo àwọn táyín pátá lẹ́ẹ̀fì ṣe ìtẹ̀mọ́lẹ̀ wallahu yasimuka minan nas wa inna jundana lahumul ghalibun. Wá kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ aláfẹ̀yìntì lọ́tún lósì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nílé àti lóko lẹ́yìn òde. Bàbá mi ní jẹ́rìí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Àmín. Ẹ jẹ́ kékeré náà ń pépè bí àwọ̀ bàbá àsọnù. Ẹ jẹ́ àrọ̀rà kánjú, ẹ jẹ́ àrọ̀rà sáré ọ̀la kálíbà lọ́la o. Ẹ jẹ́ àrọ̀rà sáré ọ̀la kálíbà ní ọ̀la. Ẹ wo gbogbo nínú ayé tá a wà ń bẹ̀ yìí, fúngbà díẹ̀ ni ohun tá a rí á ní, ohun tá a ní ká sì mọ̀ nínú ayé ká gbà yìí pé àárín náà là máa wà o. Ẹ jẹ́ àrọ̀rà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé, ẹ jẹ́ àrọ̀rà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé. Ọlọ́run ọba mi kò ní jẹ́ kí a fi owó ara wa ká fi ṣe ara wa o. Tọ́ ká fi ṣe ara wa o. Tọ́ ẹ dákun arákùnrin yìí, ó ti bá ọ̀rọ̀ rẹ̀ dé oríta kò yé mi mọ́ lọ́tún àti lósì. Mi ò wá mọ̀ o bóyá bàbá gbọ́ ètò yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìmọ̀ràn pàtàkì wà tá a lè fún arákùnrin yìí. Ẹ máa bá mi ká lọ. Ìjíǹji orí ẹni arákùnrin yìí. Thanks, Ìyá Ìbejì, love you. Ọlọ́run ọba mi ó ṣe é, ó ní kó rí jẹ, kó rí mu, kó rí ná, ó sì rí lò. Ó fẹ́ ìyàwó ní àsìkò tó yẹ kó fẹ́ ìyàwó, ohun gbogbo sì ń lọ déédéé. Ó ti nílé lórí, ó sì ti ní mọ́tò tó fi ń fi ẹsẹ̀ rìn. Nígbà tó wá yá, Ọlọ́run ọba mi mú ìgbà yí padà dé. Ṣé ẹ mọ̀ pé àsìkò tí ìgbà bá le fún ẹ̀dá, iná Ọlọ́run ọba mi máa wo ìgbàgbọ́ ẹ̀dá pé báwo ló ṣe rí. Àsìkò tí ìgbà wá lè yìí, ṣé ẹ mọ̀ pé ó lójú obìnrin tó lè dúró ti ọkùnrin nígbà tí ìgbà bá le. Àsìkò tí wọ́n jọ ń jẹ, tí wọ́n jọ ń mu yìí tó ìyàwó ronú wípé òun ọkọ̀ kò wú sílẹ̀. Àmọ́ nígbà tó ń gbogbo tó yí padà, ọmọ mẹ́rin ni ìyàwó yìí ti bí o. Bó ṣe da ọmọ mẹ́rẹ̀ẹ̀rin lẹ́rìí tó tún bá ẹnìkan tó jẹ́ olówó lọ. Lóòótọ́ ìgbà yìí lóòótọ́ mọ́tò tí ọkọ fi ń ṣẹ̀ṣẹ̀ rìn wọ́n tà á, ilé tí wọ́n ní wọ́n tà á, iṣẹ́ aṣọ híhun iná ni arákùnrin yìí ń ṣe. Ìyàwó kọ̀ lẹ̀ o, ìyàwó kọ̀ sílẹ̀, ó sì bá ẹni tóun tún ní owó ọba lọ. Mo ti sọ níbẹ̀rẹ̀ wípé ìgbà ìpọ́njú tó bá le iná lọ́wọ́n ọba mi máa wo ìgbàgbọ́ ẹ̀dá o. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè ẹ̀dá kan máa bá mi fi làákàyè di ọ̀rọ̀ yìí. Tó eléyìí lárákùnrin yìí wá rò pé
lọ́wọ́ tó ti ń rí jẹ tẹ́lẹ̀ ò rí jẹ mọ́ ṣe mọ̀ pé ohun tí ẹ̀dá ò bá tì í ní kì í sì mọ ojú ohun tẹ́dá bá ti ní tí ò ní mọ́ òun lè mọ ojú. Kábíyèsí Olódùmarè ọba ńlá ọba tí fọba jẹ. Arákùnrin yìí bá pa èrò pọ̀ ọba wò pé kàkà kí epo ọmọ jẹsẹ sí àbí àti òru ní kàkà kó wọn má dùn lọ́bẹ̀ tapá títàn òun ní òun síbẹ̀ ohun tó bá gbà làwọn fún ní kúkúrú ọlọrẹ tẹ ọ̀rọ̀ ara rẹ̀ nídìí ọlọrẹ sóògùn owó nílùú Ṣakí. Gbà tó dé ìlú Ṣakí wọ́n sóògùn owó yìí fún lóòótọ́ nígbà tí wọ́n sì fún Ọlọ́run ọba mi tún mú ìgbà padà ọwọ́ lówó tabua ó ní ju ti àtẹ̀yìnwá lọ. Lẹ́yìn ìgbà tó lówó tán Kábíyèsí Elédùmarè ìyàwó tó lọ ọmọ tó padà ó pé ọkọ mi dákun wọ́n bẹ̀rẹ̀ lọ́tún wọ́n bẹ̀rẹ̀ lósì ó gba ìyàwó yìí padà. Ẹ wo èso ni fúnni ní nǹkan má gbẹ̀jẹ́. Lẹ́yìn ọdún 10 tí arákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní lówó tí ó lọ rèé ṣe nílùú Ṣakí àkọ́bí fò sánlẹ̀ òkú o. Nígbà tó di ọdún 15 tó ṣògùn owó ọmọ ẹlẹ́ẹ̀kejì náà fò sánlẹ̀ òkú ọmọ ẹlẹ́ẹ̀kẹta fò sánlẹ̀ òkú ẹ̀yìn yẹn kí n gé pépèpé bí àwọn bàbá àsọnù ọmọ ẹlẹ́ẹ̀kẹrin náà fò sánlẹ̀ òkú. Irú kí a wá lélẹ̀ yìí báwo láwa ti ṣèyí sí ọgbọ̀nà Ṣakí. Ìgbà tó dé Ṣakí bàbá tó lọ ṣe àájò owó yìí lọ́dọ̀ rẹ̀ sọ fún un pé oṣù onífúnni ní nǹkan má gbẹ̀jẹ̀ àwọn àlùjọ̀nù tí ń gbówó wá fún àwọn ni wọ́n ń ṣiṣẹ́ òun. Bàbá kílẹ̀ wí gbogbo ọmọ tí mo mà bí mà ti ọmọ àti kúta ni bí ó ṣe ṣe nu èso onífúnni ní nǹkan má gbẹ̀jẹ̀. Ẹ sọ báyìí fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá níwọ̀n ní ò béèrè bí àṣìjì olùṣe wá sọ̀rọ̀ èmi náà ṣe ràn án lọ́wọ́. Ọ̀dà tó wá lọ́nà àbáyọ kò sọ́nà àbáyọ kódà ẹ̀mí méje ni wọ́n gbà báwo wà níbẹ̀ kí ló wá kún lẹ̀mọ́ tí wọ́n gbà lẹ́mìnà ẹ̀mí méje ni wọ́n gbà. Wọ́n sàṣọ wúrúwúrú wọ́n fi ọ̀rọ̀ yíyá wọn. Arákùnrin yìí bínú wálé láti ìlú Ṣakí. Ìgbà tó dé láti ìlú Ṣakí dídé tí ó dé níjọ́ tó padà dé ìyàwó tó ti lọ ìyàwó rẹ̀ tó fi sílé orí ààrẹ ló ti bá lẹ́nu àárọ̀ sírọ̀lẹ́ tó ti lọ. Ọba ìyàwó lórí ààrẹ gbéyàwó dìgbàdìgbà òdìlé ìwòsàn ní kúkúrú ń gbò òdìjọ́ kẹta ìyàwó náà padà sọ́dọ̀ Elédùmarè. Ẹ̀rù wa ń ba arákùnrin yìí o níbi ọ̀rọ̀ rẹ̀ ti dé oríta kò yé mi mọ́nu o. Ó ti ṣẹ́ṣọ́ ọ̀la ó ti lówó ọ̀lọ́mọ nínú ayé mọ́ kò dé ìyàwó lókè ìpẹ́ mọ́. Bàbá yìí ti sọ fún wípé ẹ̀mí méje ni wọ́n gbà ẹ̀mí ti di 5 òun nìkan péré náà ló sì kù. Ẹ dákun kí lọ́nà àbáyọ fárákùnrin yìí kí ni kò ṣe o. Ohun tó gbé wá síwájú bàbá àṣewẹ́rẹ́ gbọ́rọ̀ rèé o wípé kí ni kóun ṣe báyìí. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tá a bá ń sọ fúnra pé ẹjẹ́ ọ̀rá máa ṣe nínú ayé ẹjẹ́ ọ̀rá máa ṣe lókè ìpẹ́ mélòó láàjẹ́ ń bẹ̀ láàfin kú ń bẹ̀ níbi tá à ń lọ jìnnà ju ibi tá a wà yìí lọ. Ibi tá a ti kú ò ló kéré bá a bá sì wo ibi tá a ti kú náà á rí pé òun náà gùn díẹ̀. Ibi tá a wà yìí kéré sí ibi tá à ń lọ Ọlọ́run ọba mi Èdùmàrè kó ṣàánú wa. Ẹ bá mi gba arákùnrin yìí nímọ̀ràn òtúrẹ́ mi ọmọ bá a ti ṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ o ẹ bá mi gba arákùnrin yìí wọ́n ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ ìlọ̀gbọ́n dọ̀kọ̀ títà máa bàdé ìrìn kàbíyèsí. Ó lágbára o ó lágbára gidi. 5 ti lọ okùn 2 wọ́n ní kí ni kó ṣe kó gba Jésù sínú ayé ẹ̀ ni ìmọ̀ràn wo ni Jésù náà ni kó gbà sínú ayé ẹ̀. Ọlọ́run nìkan. Ṣáwọn èèyàn máa ń gbàgbé pé ẹ mọ̀
ìgbà ọ̀sán ìgbà òwúrọ̀ ìgbà alẹ́ ìgbà kan máa wà tó jẹ́ pé sánmọ̀ máa funfun báláwú á rí ìgbà kan tí dúdú díẹ̀ máa wà nínú sánmọ̀ tó kùkù máa ṣú. ṣé àwọn èèyàn ò mọ̀ wípé tí gbogbo nǹkan bá ń dùn lọ tó ń lọ smoothly onítọ̀hún ò ní pẹ́ kú ṣé ẹ mọ̀ ní kí gbogbo nǹkan kan máa dùn lọ kó onítọ̀hún kó lọ bẹ́ẹ̀ sí ni ìgbà rẹ̀ ewu wà ń bẹ̀. ewu wà bẹ́ẹ̀ á jẹ́ pé wá nájà wàràwàrà ni àwọn àgbàlagbà àtijọ́ máa ní bí ìgbà tẹ́ pé onítọ̀hún wá nájà wàràwàrà ni ẹni yìí olówó níbẹ̀rẹ̀ ayé ẹ̀ fine olówó Jóòbù máa kojú ìṣòro nínú báíbù ọlọ́run wá fi ìrọ́po nígbà tó gbà fún ọlọ́run tó gbà tó wọ ọlọ́run wá gbogbo nǹkan tó àdánwò tó ń lò nígbà tó pàṣẹ tẹ́sì yẹn ọlọ́run wá fún ilé ìlọ́po rẹpẹtẹ ẹ̀yin ní kẹ́ bá gba ẹni yìí nímọ̀ràn o tó méje ọmọ àrùn ti lọ o ká tún bá fi kún díẹ̀ ni. èmi ni pé kó fàyè ẹ̀ fún Jésù Ah, ẹ ti sọ́tàn àdẹ̀ní sọ́tàn àsọ́kù náà ni give your life àbí to ó ti Christ àfọ́fà ńlá gbáà ló ṣe àfọ́fà. ọwọ́ fà ní òpè èkúté mi Ẹ́, níbi tí a ti ń kẹ́kọ̀ọ́ a ti ń gbọ́ kínní tó jọ́ mélòó náà nírú nǹkan báyìí pé béèyàn bá lọ fi wá owó níbi tí ò yẹ kó wá ṣé èṣù máa fúnyàn ní nǹkan tí ò ní gba ìkíní ni kò sí o ní tó le ló máa gba ẹwòrán nísìn torí owó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ ń sìn bó ti hùn kí nǹkan dùn tó wọ́n ní kò lè má hàn gbò bá yá kò sí èèyàn á dẹ̀ fara dà ìgbà olè kan máa ẹ wò dáàdi wa kan gbà tí mo wà ní pásítọ̀ ni wọ́n máa ń sọ wọ́n ní tí nǹkan bá kàn dùn fún ẹ ṣáṣáṣá tó ò rí bànújẹ́ kan rí wọ́n lá dáa kó o tètè fi rẹ̀ sínú àìpẹ́ kọ́lọ́n bẹ́ẹ̀ mú bànújẹ́ wá kíákíá o yes kó o lè tètè mọ bó ti rí kó o lè ré kọjá torí ọba kò rò pé ó máa dùn ewu ló wà ń bẹ ìgbẹ̀yìn ẹ̀ kì í dáa tí n bá ń la ìṣòro kọjá mà ẹ má jẹ́ kí n tàn yín kì í ṣe ọ̀rọ̀ tẹnu àsìkò yẹn nínú mi máa ń dùn jù torí mo mọ̀ pé lẹ́yìn ẹ̀ adùn ló bọ̀ bí mo ṣe máa ń ronú nìyẹn lẹ́yìn ìṣòro adùn ló pọ̀n so kí là ń kánjú fún kí là ń wá ká ìgbọ̀n bá dẹ̀ máa ṣoògùn owó yẹn lọ́wọ́ wọn ṣé ẹ mọ̀ pé àwọn bàbá yẹn ò ní sọ tójú wọn máa rí fún wọn ṣé tó bá dáhùn wọn ò bàbá ní sọ tó ṣẹlẹ̀ o kí làwọn bàbá ń ṣe bàbá náà á ṣe fúnra rẹ̀ náà àbí ibi tó ń fi gàn náà nìyẹn ọmọ ẹni tó mọ ògùn owó ṣe kò ṣe fún rẹ̀ tí ìbá yẹ pé nǹkan kan wà níbẹ̀ tí ò dá ìwọ tó o ti lówó rí tí ìṣòro díẹ̀ bá tiẹ̀ wá dé òde ní faradà ṣe rí èmi ò mọ téèyàn lè sọ bí ẹ ti parí ọ̀rọ̀ o nísìnyí 6 ti lọ́nu 7 tán bí ṣe bẹ́ẹ̀ mi tiẹ̀ náà ló kú tán béèrè márùn ló lọ ọmọ mi ó bí ọmọ 4 àtìyàwó ó kù méjì ẹ wò ó tètè sátọ Ọlọ́run lọ ni lóòótọ́ bọ́lọ́run bá gbà Ọlọ́run ni kó lọ dìrọ̀ mọ́ báyìí Ọlọ́run ni kó dìrọ̀ mọ́ kó sí ẹ̀wò kò sí nǹkan kan tó lè ṣe mọ́ kò sí because tẹ́ṣù bá ń báyàn jà Ọlọ́run là á ké pè tí ó báyàn tó bá wá jẹ́ pọ́lọ́run ló báyàn jà léwu wà ń bẹ̀ ṣùgbọ́n sìn ó ló fọwọ́ ara ẹ̀ fa wàhálà kó tètè sátọ Ọlọ́run lọ ni ó dẹ̀ máa bẹ̀ ẹ́ kó máa bẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni ṣé ẹ rí gan kádùúrà ẹ̀ bá wá gbà kan pé kò kú mọ́ ó ṣeé ṣe kó má padà ní nǹkan kan mọ́ láyé kó má sí owó fún mọ́ láyé tí ó fi kú ṣùgbọ́n yẹn sì bẹ́tà kó lọ máa bẹ Ọlọ́run ní o ọ̀rọ̀ ògùn kò ọ̀rọ̀ bẹ òpọ̀ púpọ̀ kó lọ bẹ Ọlọ́run ní o. mo rí páwọn èèyàn ti wọlé ta ló tún fẹ́ bá wa gba brọ́dà yìí àwọn bàbá wa yìí nímọ̀ràn o tán fọwọ́lẹ̀ tán fẹsẹ̀lẹ̀ tán fọwọ́ sí ẹ kó ètò mọ́ mi. Ọlọ́run lọ́bẹ̀ lẹ́tọ̀ bó bá dẹ̀ jẹ́ lórí àwọn èyí tá a ti sọ lónìí ìrànràn náà ni ẹ fi fún ṣe rí kọ́lọ̀ ń ṣàánú wa kọ́lọ̀ má jà sáré kọjá kádàrà ẹni tí sáré kọjá kádàrà o wàhálà ìtàlá ó dẹ̀ tún fi títẹ̀ ó fi kó bá tàwọn ọmọ bá wá jẹ́ òun àtìyàwó ẹ̀ nìkan náà wá forí kó ski boy. ìyàwó yẹn gan olè ẹ̀kọ́ kan tún òun wà náà ni òun náà ni nínú ìṣòro wà rí pé owó dé tó ń padà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin obìnrin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ nígbà olówó dúró gbà tí yóò sì ó sá lọ ó tún wá gbúrò owó tún padà ó yẹ kó kú sí ó yẹ kó kú sí o ọ̀rọ̀ ẹ̀ òun mo ṣe sọ pé tó bá jẹ́ pé òun àtọkọ ẹ̀ náà forí kò bá má dùn mí àwọn ọmọ ọlọ́mọ tán tó wá mọ́wọ́ tán mẹsẹ̀ àwọn náà tó wá bá wọn jẹ́ inú ìyá tẹ̀rí eléyìí á kọ́ gbogbo èèyàn lọ́gbọ́n pátápátá tá a bá wà lórí ètò yìí pé kò sígbà tí Ọlọ́run ò lè gbàdúrà wa kò sí kan tá à ń kánjú fún ohun ayé ni lásán ni ó máa báyé lọ ni kọ́lọ̀ ṣáà ti máa gbàdúrà wa káṣírí wa ti máa bò káṣírí wa máa sù nígbà tó sáré ọ̀la sí tó sáré ju kádàrà lọ kí ló padà gbẹ̀yìn ẹ̀ náà lílọ náà ní gbẹ̀yìn bọ̀yìbọ̀yì ní ìsìn àwọn náà wá ń sáré kiri advice tèmi bẹ́ẹ̀ ni bàbá ló bá advice tèmi ni pé kò sí nǹkan kan ju pé bó jẹ́ kán farabalẹ̀ jókòó
kọ́ máa jẹun wọn kọ́ máa retí jọ́ tí kún wọn máa dé tọ́ lọ́hùn kọ́ dẹ̀ máa tọrọ dárí irú ọ̀rọ̀ olè yín sọ yìí náà why are you like this torí ọlọ́run. mọ́mì ṣe mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ sí níbà yẹn ẹ̀dẹ̀ ní kinní kan a ní kán sí ẹ̀yìn ní kó farabalẹ̀ jókòó. òótọ́ ọ̀rọ̀ ó jẹ́ olè lọ lẹ́nu ẹ̀ náà kí lẹ̀ ń sọ yìí. mọ́mì á lọ kó jẹ èyí tó bá lè jẹ kó máa retí jọ́tọ́lọ̀ máa pè ń sọ́dọ̀ ẹ má jà tọra wa ó ti lọ forí jáde àgbọn. ọlọ́rọ̀ ń gbọ́ náà èèyàn sì ká advice lọ́dọ̀ ní ilé iṣẹ́ máa ṣe. bọ́lá ń bá dẹ̀ wá pè sọ́dọ̀ gan kò tún lè rí ìjọba ọ̀run wọ o. a tún lọ bẹ̀rẹ̀ ìyá ẹ̀ lójú pálí. ohun àtọ́ lọ́hùn lẹ́lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ọgbọ́n ṣẹ́rí kínní kò sí nǹkan kan tá a fẹ́ kọ́ra wa mí báyìí ju pé ọgbọ́n lọ ṣẹ́rí àwọn ẹ̀ṣẹ̀ kan wà tẹ́ pé tá a bá ṣẹ̀ ń gbà mí ọlọ́run á wò pé ó yá máa sáré ní ṣòmò ń wù ẹ̀ máa sáré ní ṣòmò ń wù ẹ̀ tẹ́ pé tó bá dàrọ̀ wù ẹ̀ tán ọlọ́run á jókòó wàá máa rẹ́rìn wàá máa rábàbà wàá máa lọ́lọ́run bá dùn ẹ̀ ọlọ́run gbọ́ wàláì wọ́n ti ṣe kiri ó ti dẹ́sgì lọ ọlọ́run náà wá fọwọ́ lẹ́ran wá ń wo gbogbo pattern ẹ̀ ó wo gbogbo skill tó ń ṣò òyà wọn ní igi súnmọ́ gìlọ̀bọ̀ ṣe ọba ò ní skill gbogbo ẹ̀ náà kí ló wá pè yẹn àwa ni kò máa lọ tọrọ dárí jẹ yẹ advice èmi ni pé jẹ́ kó máa lọ jẹ̀bà kó máa jẹ láti jọ́ tí kú bá dé kó dákẹ́ kán náà wọn bá kó bá láforíjì kán náà lè foríjì tí ó bá dẹ̀ ní kó wá bì kan gbà advice èmi nìyẹn wò ó ti tọwọ́ bọ ṣọ̀ lọ́lọ́wọ́ àwò. kò burú advice tí yàtọ̀ sí ti tèmi bọ̀ ti ti yìnyín ẹ dájú díẹ̀ ta ló tún fẹ́ bá advice. ìdájọ́ gbígbóná ló dá fún kíákíá. báwo ló ń jẹ gan ṣe fẹ́ lọ lẹ́nu ẹ̀ tó bá gbóúnjẹ kalẹ̀ gan kò ní fẹ́ mọ̀ kò ní lọ. a máa rọ́jú jẹ́ ni èèyàn ń retí ikú tí ó pa kò mọ̀ gbà tí ikú yẹn máa dé ẹni ó lè jẹun. ikú yẹn ni kó máa tọrọ lọ́wọ́ Ọlọ́run pé kó yà tètè ya pa àwọn ibi táwọn tó kù ẹ̀ lọ́kùnrin náà lọ kó lọ sinmi. yóò ti kú gan kíkú tó dé. yóò ti kú kíkú tó dé ti parẹ́ ó láṣẹ ní pé kó jẹun síkùn kó máa retí ikú tọ́lọ̀ bá lè dáríjì kọ́lọ̀ ń dáríjì kò jù bẹ́ẹ̀ lọ. ẹ bá wa blọọkì sísá yìí ò láìkí bí ti ẹ tiẹ̀ ẹ rí ṣẹ́rí number one ìpáyà ó ti dé bá ọkùnrin yìí wọ́n léèyàn ti bọ́rọ̀ ẹ̀ dórí ìta kò yé mi tó fi lọ sunkún lọ bá àwọn bàbá ọgbọ́n pé kán ṣàánú òun kí lòun lè ṣe èyí wá ní kó jókòó wà lẹ́kùn sàlámù èyí wá ní kó jókòó kó máa retí ikú. ẹ kó ètò mà. ọmọ tó lè tó jàre. ẹsùn ṣe rí. ṣé nẹ́tíwọ̀kì ni ẹ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ṣé sísítà wa náà mute ni. àwọn mute ni o. ọmọ sísítà ọ̀ndẹ̀ lè máa mọ̀ o ok ṣé mo pẹ́ ẹ ló mà ẹ ló mọ́ mi. ẹ mute látẹ̀ nǹkan àgbọ̀n kankan o. Yes, ma, ẹ kó ètò mà mí mute. ẹ lè dá sí any of the topics that I treat. ṣe rí nípa èyí tí ẹ. kí ló mute kíní wọn náà. Hello ma. Hello etí bí kí ló ń tẹ fóònù. ṣé tí ń gbọ́ mi báyìí mà. tí ń gbọ́ yín sí àìsàn ń gbọ́ yín sìn. Yes ma, mo ní nípa ọ̀rọ̀ èyí tí ẹ sọ tọ́nì sí máa ẹ ní sọ̀rọ̀ tán ayé máa ṣọ̀rọ̀ ṣẹ́kù ni mà. ibi tẹ̀rẹ̀ tí ń bu omi làkàyọ̀ ọgbọ́n Ọlọ́run ní bá wa kú ibẹ̀ lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa o. Yes ma. ṣe rí nípa títí bọ̀dá yẹn nǹkan tó ní máa sọ ni pé lẹ́yìn kí bọ̀dá yẹn rọra gbé nǹkan jẹ kọ́ dẹ̀ kú. Because bó ṣe wà yẹn because bó ṣe wà yẹn bọ̀dá yẹn ọ máa jẹ̀bi láyé ọ̀dẹ̀ tún máa jẹ̀bi lọ́run torí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ tí wọ́n pa ọrùn wọn ló wà Ọlọ́run dẹ̀ máa bi wọ́n léèrè pẹ̀lú àwọn ọmọ tí wọ́n pa yẹn. Ọlọ́run dẹ̀ máa bi wọ́n léèrè mọ́mì grandma ẹni tó ní ọkàn àti pa àwọn ọmọ tó bí ní inú láti fi wọ́n ṣòwò so ikú lè rẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́mì grandma ikú lè rẹ̀ ẹ̀ṣẹ̀. àwọn babaláwo tó dẹ̀ ṣògo owó fún wọn àwọn babaláwo yẹn ṣó yìí tí làwọn náà ṣe lówó làwọn ò ṣe ṣògo owó. bẹ́ẹ̀ ni ọmọ yẹn máa lọ sí wọn ọ̀ṣọ́ fún wọn. So ó máa jẹ̀yẹ ẹ̀ láyé ó tún máa jẹ́ lọ́run kò sọ́kòrí jì fúrú nǹkan báyẹn Ọlọ́run máa bẹ̀ṣẹ̀ ó máa bẹ̀ṣẹ̀ yẹn wò lára bàbá yẹn. ó tún gbé nǹkan jẹ o. ó bá ti gbé nǹkan jẹ ẹ̀ṣẹ̀ tún nìyẹn kó dáa. ṣe rí mọ́mì nípa èyí tí ẹ sọ pé ó pa ọkọ ẹ̀ ṣe rí pípa ọkọ kọ́ ló kàn tí inú ilé bá ti wà tí violence bá ti wà is better kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ instead tó fi máa di pé. àná dé náà ọdẹ vacation ni
ó wo text message ni ló bá rí kò bí ọkọ mi mọ̀ bóyá ẹ̀gbọ́n wa bóyá network ni ẹ ló mọ́ mi ṣe tí ń gbọ́n bá àti nẹ́tíwọ́ọ̀kì gbọ́ yẹn yín ọ̀dá. sí lójú oorun ó fi nǹkan sínú oúnjẹ fún sì pa lójú oorun ni kò sí violence nínú ilé yẹn àti gbọ́ yín èyí ń ṣe ní fóònù wọn kàn mute bóyá kẹlòmíì bá wa gbẹ́mi sí ok wọ́n ti padà ẹ ló mọ́ mi nẹ́tíwọ́ọ̀kì yẹn ni mà. ok ẹ̀yin moderator ẹ má mute wọn ẹ jẹ́ káwọn ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó yẹ ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹni tó ń sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ fún. so àwọn obìnrin yálà lady 1 second wà lẹ́kọ̀ọ́ salam ẹni tó mute tó padà dé. àwọn obìnrin káde má máa tún fóònù ọkọ wa because kò sí the more tá a bá ṣe ń tún fóònù ọkọ wa òun ni a máa rí nǹkan tó máa pa wá lẹ́kún níbẹ̀ ó dàbí àlùbọ́sà ní fóònù àwọn ọkùnrin mi the more tí wọ́n ṣe ń gbé òun ni the more èèyàn ṣe ń rí nǹkan tó ń pààyàn lẹ́kún ṣé mọ̀ pé ká ní sísítà yẹn ò dẹ̀ tún fóònù ọkọ wọn nísìnyí kò ní di pé tí wọ́n pa ọkọ wọn kò ní di pé nǹkan tó máa fa irú nǹkan yẹn so kọ́lọ̀ ṣàánú àwọn obìnrin. ṣe mọ̀ pé téèyàn kan bá pè wọlé ẹ jẹ́ káwọ́ dàn fẹ́ni tó pè wọlé o God bless you ẹ káàbọ̀. kọ́lọ̀ ṣàánú àwọn obìnrin kọ́lọ̀ dẹ̀ fún wa ní ẹ̀mí sùúrù because sùúrù gangan ni bàbá ìwà kọ́lọ̀ fún wa lẹ́mí sùúrù tí yóò bá ní sùúrù. ìjọba mi hold on 1 second ẹnìkan pè wọlé ẹ jẹ́ ká sáré gbọ́ta ẹni tó pè wọlé ọlọ́run lọ́ọ́ bí létò àkó ètò mọ̀ ọlọ́run lọ́ọ́ bí ọpọlọ létò yóò ní dọ́bà mọ̀ àmín ẹ kò wá jẹ̀pẹ́ lágbára ọlọ́run mo try láti wọlé nẹ́tíwọ́ọ̀kì yẹn. mo rí bó ṣe ń kìkì yín síta wàláì mo rí pé ó ń kìkì yín jáde. mọ́mì èyí tí mo kọ́kọ́ fẹ́ sọ nípa ẹni tẹ́lẹ̀ wúmà tó pa ọkọ yìí bẹ́ẹ̀ni tó fi owú jíjẹ tó fi pa ọkọ yìí bẹ́ẹ̀ni ṣe rí ètò alẹ́ ṣé àwa tá à ń ṣe kò ní dàrú lágbára ọlọ́run àmín kò ń fàyà kàn òkè àmín òkè òkè la máa lọ. àmín ṣe rí nǹkan tẹ́ ẹ sọ wẹ́rẹ́ yìí ó fẹ́ ṣẹlẹ̀ sí mi nígbà kan kábíyèsí ọ̀tún ara mi ni kábíyèsí ọlọ́run. mo ní màá ṣe wá rójú tí màá mọ wá ìrújú kiri tí n bá sọ kankan fún yẹn ní belief pé àtìgbà tí mo ti join program yìí ní gbogbo nǹkan yẹn lọ́lọ́run ti gbà kúrò lọ́kàn mi. alhamdulilayi ṣe rí tí mo dúpẹ́ pé mo ti rí ọkàn. nǹkan mi gan ní dáadáa kí n mọ̀ sọ nǹkan tó kù ó ti lè ṣẹlẹ̀ sọ́dá. alhamdulilayi ìtọ́lọ́run fẹ́ kí n ṣe mo dúpẹ́. ọkọ mi ò kì í ṣe oníṣìnà ọkọ téèyàn ti fẹ́ over 25 years èèyàn ṣáà máa mọ̀ wá ẹ̀ kò kí ń ṣe ọkùnrin tó láìkì obìnrin lóòótọ́ ọkùnrin ò lè mọ̀ ṣe gbé ọkùnrin kì í ṣe pé bóyá mò ń jẹ́rìí ẹ̀ pé mo jẹ́rìí ẹ̀ tán báyìí. bọ̀ mo mọ tẹ́ ẹ̀ sọ èèyàn máa mọ̀ pé bóyá oníṣe lọkọ mi. látọdún tá a ti jọ wà kò rí sí ìfúkọ́ obìnrin lójú mi rí àsìkò tó bá yẹ kó wọlé ó dẹ̀ máa wọlé àsìkò tó bá yẹ kó jáde ó máa jáde kì í ṣùgbọ́n ẹ̀mí yẹn kàn déédéé gbé mi wọ̀ iṣẹ́ lọ́jístíìkì lọkọ mi ń ṣe ṣe mọ̀ pé wọ́n ń bóbìnrin dòwò pọ̀ báyìí. oríṣiríṣi àwọn tóbìnrin àtàwọn èèyàn máa pè yín yes. bí ọjọ́ tọkọ mi bá ní ọ̀fù bí ọjọ́ Monday òní ní ìsìn ilé làjọ wà látàárọ̀ kì í jáde màá kàn mú fóònù àmọ́ ìyẹn wò tí kò bá ríǹgì tó bá sùn màá ti sáré débẹ̀ màá lọ gbé mo lè rí nọ́mbà obìnrin bóyá ẹni tí ò fẹ́ ni o mi mọ̀ o ṣùgbọ́n wọ́n pé mo rí nọ́mbà yẹn tó jẹ́ obìnrin ṣẹ̀mọ̀ ọkàn mi máa ti ṣe bákan níbi pé màá sọ pé ta ló ní nọ́mbà yìí ó ní ògbọ́n dààmú rẹ̀ kó mọ́ ààrẹ ilé mọ̀ ní tí ò sí lọ́kàn mi mọ̀ fi sí mi lọ́kàn o. God bless you. èmi kò wá nínú ìfọkànbalẹ̀ mọ́. ṣé tán. bàbá máa wò pé ọkọ mi ń yàlè ọkọ mi ń ṣe wàrà fẹ́tà dẹ̀ ń sọ ilé eléyìí ó ń ṣojúṣe ẹ̀ níbi kò síbi tí mo ti ń sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀. ọkàn mi á wà ń bẹ̀ màá wá sùn mí ní oorun sùn. ṣé tán ṣé mi sọ gbogbo ẹ̀ lánàá àbí mi sọ. látàrí pé mo ti rí nọ́mbà ṣé mọ̀ oríṣiríṣi èrò máa ń wà lọ́kàn mi ṣùgbọ́n látìgbà tí mo ti join prógráàmù yìí mo fi àlùkùránì búra mọ́mì ní ìdánwò ẹ̀wò mọ́. alihamudulilayi Ọlọ́run náà. tá a bá náà jọ wà nínú ilé gan tí fóònù ẹ̀ bá ríǹgì táwọn kọ́sítọ́mọ̀ bá ń pè mí tí ẹ̀ ní yẹ ojú ẹ̀wò báyìí. Ọlọ́run ni. ara tèmi náà wá fúyẹ́ mo wá ní peace of mind. This is a review for me. Feedback is part of alhamdulillah. Mo wá wò pé ìwọ náà ṣàánú mi mọ́mọ́ jẹ́ kí n fi ibi tó ń dùn kí n má fọwọ́ ara mi babẹ̀ jẹ́. Bóyá ọmọkùnrin igun ní determination àti ṣe nǹkan tó ń ṣe yìí. Mo dẹ̀ mọ́ṣẹ́ tó ń ṣe pé àtọkùnrin àtobìnrin ló ń bá dòwò pọ̀ lọ́jístíìkì. Àtìgbà yẹn mọ́mì torí ètò yìí mi torí owó jọyìn o. I know. Àwọn mi lè torí owó jọyìn o. Ọlọ́run ọba rí ọkàn mi o. I know. Látìgbà tí mo ti join program yìí mo ní oríṣiríṣi experience sí Sister Kabirat mọ̀. Èmi gan fúnra mi nísìn inú ara mi mọ́. Thank you. Màmá
retí kí táìmù tí ẹ máa wọ program kò tó ni àsáré tan fóònù ní wàhálà kankan so àwọn obìnrin ká má mọ wá wá kú wá kò sí bá a ṣe máa tún fóònù ọkọ wa tá à ní rí nǹkan tí ò yẹ ká rí exactly ó máa ń da lérú obìnrin ni nísìnyí obìnrin yìí sì ó regret láyé ẹ̀ ó regret. èyí tó ṣẹlẹ̀ gan tún wá jù bẹ́ẹ̀ lọ. yes. èyí tí ò lérò gan ó tún wá kọjá bó ṣe lérò. yes. kò fẹ́ kọ́kọ́ wọn fẹ́yàwó mi ó pọkọ ní ìsìn gbogbo property tọkọ fi sílẹ̀ ṣó. àwọn ẹbí ló máa kó wọn ẹ wò wọ́n lè má fún àwọn ọmọ ẹ̀ ní nǹkan kan. àwọn ọmọ yìí gan àánú Ọlọ́run náà lè rí gbà lọ́dọ̀ ẹbí mi rò pé lẹ́bí èmi náà rò bẹ́ẹ̀ àwọn ẹbí ìyàwó ní ọmọ ẹ̀ wọ́n pé wọn sọ́dọ̀ kiri ni. ó ti fi foundation burúkú sílẹ̀ fáwọn ọmọ yẹn. àwọn fámìlì ọkọ bò ní fẹ́ rí àwọn ọmọ yẹn àánú Ọlọ́run nìkan ni káwọn ọmọ yẹn kó rí gbà. àmín àmín. so ètò wa yìí ètò tó dáa púpọ̀ ni o lágbára Ọlọ́run kò ní bàjẹ́ alẹ́ ni tó máa bá àlẹ́ṣà program. nínú ọ̀nà ọ̀dọ̀ wa débi pé ó máa wá lágbára Ọlọ́run. àmín àmín. kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín. ẹ mọ bẹ́ẹ̀ tó bọ̀ mọ́. ẹ ṣeun God bless you. As a project management major, feedbacks are very important to me. Ṣé mo kí èèyàn máa gbọ́ feedback? Àwọn èèyàn máa ní ó báyìí ló ṣe ń ṣe torí either good or bad. Tí ẹrí tó bá jẹ́ ìdí ò dáa, it tells me to work on some pé okay àwọn ibi tí mo ní láti work on lélẹ̀. Positive feedback á jẹ́ kí ọkàn mi balẹ̀ pé okay at least mo ń ṣe dáadáa ń bì báyìí. Mo sọ fún yín pé mi ń ṣe blogger, mi ń ṣe speaker. Ẹ mọ̀ pé mo máa ń sọ láti ilẹ̀. I'm not a blogger, I'm not a speaker. Wàláì mo kàn láti wá create awareness. Ṣé rí gbogbo èèyàn kan lọ́lọ́run máa fún lówó owó nìkan kọ́ la fi contribute to society. Èèyàn lè fi ipe òkè a wà ní ìpéjọ ẹ wo ìpéjọ tá a wà yìí pé báwo la ṣe lè gbé ìgbé ayé tó dáa. Báwo lobìnrin ṣe lè jẹ́yàwó rere lọ́dẹ̀ ọkọ. Báwo làwọn ọkọ wa ṣe máa jẹ́ ọkọ gidi fún wa. Ẹ mọ̀ pé ọkùnrin míì tó bá tiẹ̀ jẹ́ pé ó ń ṣàgbèrè. Ẹ wo ọ̀rọ̀ grandma wa ṣé these are not fake people. Àwọn èèyàn ló ń fẹnu ara wọn sọ̀rọ̀. We only deal with true story. Kò sí tó kàn wá pẹ̀lú Nollywood story. Àbáwọn fẹ́ if that's what I'm doing ẹ rí èrò yabara. Kò sí tó kàn mí pé ẹ fẹ́ ba ayé èèyàn kan jẹ́ torí pé ìpàkó nípa kan láàárí ẹni ẹlẹ́ni ló ń rí tẹni. Kò sẹ́ni tó máa fẹ̀ díẹ̀ tí ò ní rùn. Torí pé àwọn èèyàn yẹn jẹ́ star la ṣe ń rí tiwọn superstar celebrity ni wọ́n la ṣe ń rí. Kálukú ló ní tiẹ̀ lára níbi tó fi á òfò èèyàn ò ní ṣẹlòmíì láyé ń bí ṣe bí gbogbo wa pátá nìmọ́lá bámúbámú ẹni tí ilẹ̀ mọ́ bá ní bàrà o kílẹ̀ ń pọ́nlé torí ẹ̀ lẹ ṣe rí mi ò ń kẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ káwá bá aláwọn ọ̀rọ̀ èèyàn bíi regular people bíi tiwa ara wájú tó jìn sí kòtò ẹ̀kọ́ wo la rí kọ́ nínú tó ṣẹlẹ̀ sẹ́ni yẹn tá a lè rí dìmú pé má jẹ́ ń wúrú wà tẹ́ni yìí wò èmi máa ń sọ fún yín alẹ́ mi fúnra mi ò perfect orí bíbá ni gbogbo wa ti ń kọ́ra wa àwọn ọmọ wa báwo la ṣe lè ṣe é wọ́n ti sọ fún wa wàláì mo mọ̀ ṣe òsínú ọ̀rọ̀ ọmọ títọ́ ìgbìyànjú làwa òbí ń ṣe àánú Ọlọ́run la rí gbà àgàgà wa táwa nílùú òyìnbó ẹ wo obìnrin kan Germany náà ló wà wọ́n ti gbé lọ wọ́n dẹ̀ gba àwọn ọmọ lọ́wọ́ ẹ̀ ìjọba ìlú yẹn gba àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ obìnrin yìí ń ké kiri Alice ti dáhùn padà sílùú àwọn ọmọ wọn fún un láwọn ọmọ wọn àwọn ọ̀dùnnú ẹ̀ nìyẹn wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ èmi ti wá sọ fún yín bíbá Ọlọ́run ló ní kó jẹ́ láńdẹ̀dì fúnra ẹ̀ ló lóun fẹ́ gbà àwẹ̀ mo wá sọ báyìí ní tó skúlù pé ní ẹ̀kan imagine kó jẹ́ mi mo ní mo fọ́ọ̀sì ẹ̀ kó gbà àwẹ̀ wọ́n ní snack time lọ́mọ ní am fasting ó dẹ̀ gbà ó lóun máa gbà di 12 bíi 12 ní lunch I guess mi ìmọ̀ nítorí tọ́nà fẹ́ fún wọn ní snack lónìí I can't have it náà pè mí náà ń lọ mí ń fún ipe irú Ọlọ́run wo lè mí ń sìn tọ́mọ ò lè jẹ candy tí ò lè mu juice tí ò lè mu kíní in tó wá múnú mi dùn ló bá ní no it's not my mom. Thank you brother Anishere Ogun thanks for following us. Ọmọ yẹn ló kó mi yọ o ó ní no my mom said no torí mo mọ̀ pé láìkí oúnjẹ ẹni pé mo tẹ̀ sọ pé èmi gan tí mo fẹ́ gbàwẹ̀ gangan mi ò jádúrú gbogbo adúrú nǹkan tó jẹ tó yìí. Only my mom, no, my mom said don't do it. I just want to do it till 12. In tọ́lọ́run fi kó mi yọ nìyẹn. Wọ́n wá kúrò lórí ọmọ tán, wọ́n wá dájú lé mi. Irú Ọlọ́run wo lèmi ń sìn? Ipe ọmọ ní ìtọ́ nìkan lèmi lè gbé mi. Pé irú Ọlọ́run wo nìyẹn tó máa ní even kémi má mu omi, kí má mu juice, kí má jẹ gum, kí má jẹ candy, chicken kan.
bí mo kàn lè wò pé káwọn yìí kan ṣí mi sílẹ̀ stylish mo fi wò pé ẹ ṣí mi sílẹ̀ nígbà wọ́n fẹ́ máa sọ pé ẹ fèmí àtọ́lọ́hún mi yẹn sílẹ̀ torí ẹ̀bí lálẹ́ di ṣe wà yẹn even gbà tó ṣe pé kíní lẹ́yìn ti ọdún yẹn ọdún àwẹ̀ tá a gbà tán yìí gan weekend nílé mi ì ní sọ fún pàápàá tó máa lóun fẹ́ try bó bá ti jalá aago 11 ìgbà míì gan ó jẹun rẹpẹtẹ ó sùn di aago 10 àbọ̀ ó jí aago 10 àbọ̀ ó ní can you drink water mo ní mo sọ fún ẹ pé ńgbà tó ń jẹ gbogbo adúrú iyán àti gbogbo adúrú ọbẹ̀ fún ẹ pé mú omi sí i oní tó bá mu omi á jẹ́ kébí tètè pa ẹ́ nígbà tó yá ní I want to drink water mo ní kó máa gbé tọ́mì mo ti rò pé bóyá kó mèkẹ́ nígbà tó ti yá ń ṣe kíní kan mo yá ní kó lọ mu mi torí the next thing tẹ́ máa gbọ́ tán bá dé school ńjọ́ Monday wọ́n máa bi wọ́n pé how's your weekend àwọn ọmọ ìlú ìkẹdẹ̀rẹ̀ àfi bíi pé wọ́n ṣe ti bí wọn náà ti sọ sí wọn létí pé ilé ayé tẹ́ ẹ wá ìkẹ́ ẹ mọ ṣòfófó o àgàgà ọmọ ti tèmi ṣe mọ̀ pé abẹ̀bẹ̀lúbẹ̀ ẹ lè kọ́ nírọ́ ẹni tí èèyàn kan ń pè mí tí mo ní kó ní mò ń sùn oorun ti fẹ́ máa kùn mí mo ní tell her my mommy said I should tell you that she's sleeping my mommy said I should tell you that she's sleeping ṣé kò ti pa olúwa ẹ̀ sápàsáyé ó ti pa olúwa ẹ̀ sápàsáyé ẹ wo orú obìnrin yẹn ń sìn ó wà Nàìjíríà kò sáwọn ọmọ ẹ̀ àgàgà wa tá a wà ń bì báyìí á láti fi ọpọlọ ṣe ni ọpọlọ ni bá a ṣe ń lu ọmọ nílùú abínibí wa bí ọba lu ọmọ ń bì báyìí ọlọ́mọ àjòlú ẹ̀ kó káwọ́ sẹ́yìn ìròjọ́ àní káwọ́ sẹ́yìn ìròjọ́ báyìí ẹ̀ tún lè pariwo mọ́mọ́ jù wọ́n láriwo tẹ́ ń pa jùmọ́ yẹn ó ń fún ní kinní kan àánú Ọlọ́run àtàdúrà la fi yá ń bọ́ ọmọ lòún bì báyìí téèyàn dẹ̀ yà ń tọ́ wọn sọ́nà téèyàn ò kọ́ wọn pé má parọ́ má ṣe pé kinní kan má ṣe gbà bó bá ṣe rí ni kò ṣe sọ. So sister wa yálà lady ẹ go ahead ẹ má bínú sister wa tó ń pè yìí ni mo kàn fi ọ̀rọ̀ wọn yẹn mo tún fi ṣe pé kinní pé I'm so glad ṣe rí pé tí n bá ti. Assalamu alaikum warahmatullahi. Àpò ètò mà Ọlọ́run a máa fún yín sọ o ọmọ aráyé ò ní gbóhùn yín inshallah biqudratillah ní sísọ lágbára Ọlọ́run gbogbo program wa tèmi yìí ò ló lágbára the first one woman tí ó fi ìgbónára tó fi pa ọkọ rẹ̀ ṣe rí àwọn obìnrin míì a máa ń ṣe mistake kan tó yẹ pé àwa la máa ń fúnra wa ní problem sínú ayé ara wa ṣe rí àwọn ọkùnrin kò kí ń ṣe pé àwọn náà fún wa ní problem bá àwa la máa ń fi ọwọ́ wa fa wàhálà sílé ayé wa kí ni nǹkan tí ó mú o mọrú bísínẹ́sì tọkọ rẹ̀ ń ṣe kí ni nǹkan tó mú ẹ láti lọ máa tú fóònù rẹ̀. ẹ reply sí kí ẹ fi sí pé wọ́n á rí wò ní orí YouTube that's what you our moderators that's what you people should be doing thank you ẹ máa sọ̀rọ̀ yín lọ. Kí ni nǹkan tó prompt ẹ láti lọ máa wo fóònù ọkọ rẹ tó bá ti ń wo fóònù ọkọ rẹ pé o fẹ́ even gan béèyàn gan ń pè gan bó ṣe fámílì ẹ̀ ló ń pè fi fóònù kalẹ̀ tó bá dé ó máa wá bá miss call lórí fóònù ó máa gbé fóònù ẹ̀ ó nídìí láti máa mọ ẹni tó ń pe ọkọ ẹ̀ dìmọ́ tá a bá ṣe ń ṣe irú nǹkan báyìí òun la máa create problem sílé ayé ara wa la máa fúnra wa ní hypertension ó máa ń jẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn téèyàn bá ti ń ronú téèyàn bá ti ń wo nǹkan tí ò yẹ kéèyàn máa ronú ni gbogbo oríṣiríṣi ìwà tí ò yẹ kéèyàn máa wù ló máa wá sí ẹ lọ́kàn wàá tún lọ máa fi ọ̀rọ̀ rẹ wàá tún lọ máa rojọ́ fún àwọn tí ò yẹ kó rojọ́ fún níta so àwọn yẹn náà máa mislead rẹ àwọn yẹn ló máa mislead rẹ àwọn nǹkan tí wọn kì í ṣe nínú ilé wọn máa sọ fún ẹ pé ìpè mi tó bá gbé mi ni mi nígbàrú ẹ irọ́ ni o wọ́n fẹ́ kó bẹ́ẹ̀ ni so àwa là ń fi ọwọ́ ara wa la fi ń fa wàhálà irọ́ burúkú ni là ń fi ọwọ́ ara wa fa wàhálà sínú ayé ara wa and the same thing pẹ̀lú àwọn ọkùnrin wa náà tó yẹ pé àwọn náà wọ́n máa kálukú ibi iṣẹ́ téèyàn bá ń ṣe nísìnyí báyìí kálukú gender oríṣiríṣi làbá ọkùnrin bóbìnrin ṣe obìnrin bọ́kùnrin ṣe kò sí bó ṣe ní nọ́mbà ọkùnrin tóbìnrin ò ṣe ní nọ́mbà ọkùnrin lórí fóònù ẹ̀ dáadáa kò dẹ̀ sí bí obìnrin náà ṣe ní nọ́mbà ọkùnrin lórí fóònù kò sí bí tá a ṣe fẹ́ kò sí bá a ṣe fẹ́ ṣe àjọ máa manage ara wa náà ni so ó yẹ ká máa ní sùúrù fúnra ra wa àwọn nǹkan kan wà tó yẹ pé kò yẹ ká tiẹ̀ máa dá sí rárá àtobìnrin àtọkùnrin téèyàn bá pe ọkọ ẹ̀ téèyàn bá pe ìyàwó ẹ̀ fi fóònù kalẹ̀ tó bá dé ó máa wá bá fóònù ẹ̀ ó máa bá miss call ẹ̀ even nǹkan tó bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ìyàwó mi ta ló pè mí ọkọ mi ta ló pè mí dáàdì wa mi ìmọ̀ ẹ lọ wo fóònù wa ẹ lọ wo fóònù yín
àbí ìyàwó mi ìmọ̀ ẹ lọ wo fóònù yín ṣíkè náà kò sí ṣé ẹni tá a bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wà láìtàlẹ́ ẹ wo àwọn èèyàn ó ṣe bí èèyàn lóògùn kan tó wà láì ò ní ìrònú òsì ẹ̀ ní sí fún ẹ because wàá máa dán ni wo tiẹ̀ ní rí nǹkan kan tó tiẹ̀ máa rò because you will look younger than your age because you will not be thinking anything ní bad impressions ọkọ ẹ dẹ̀ ní bad impressions ẹnì kankan so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká máa mọ̀ bá ṣe máa hùwà kó yes ẹ jẹ́ ká máa mọ̀ bá ṣe máa hùwà kó kí n ṣe gbogbo nǹkan náà ni pé àmọ́ nífẹ̀ẹ́ ọkọ mi kejì mo bá gbé fóònù rẹ̀ àwọn ìjọ mi wà tó yẹ pé ẹlòmíì máa pè é tó yẹ pé ẹ̀mí èṣù kọ́lọ̀ má jẹ́ kẹ́rẹ́ èṣù yá wa lò tó máa gbé ẹ̀wọ̀ pé láíláí mi ti ẹ̀ gbọ́dọ̀ gbérú nǹkan báyìí lọ lónìí mi gbọ́dọ̀ gbárù nǹkan fífẹ́ ẹni yìí lé ní so ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa ìwà wa and secondly fún ọkùnrin tó yẹ pé wọ́n léèyàn méje lólò tó ti lo 5 tó ti wá ń fi ọwọ́ ara rẹ̀ tó fi wá ń fi ránṣẹ́ ara rẹ̀ so ó lè jẹ́ pé àwọn èèyàn méjì tó kù ní ìsìn bóyá ìyá àti bàbá rẹ̀ ló kù tó fẹ́ lò báyìí ṣe ni pé ó ti tán fún nìyẹn so the best thing bí grandma ṣe sọ ó ní pé kó lọ máa bẹ̀bẹ̀ so because lẹ́yìn àwọn ọmọ àtìyàwó tó ti lò nísìn lẹ́yìn ìyàwó àtọmọ tó ti lò ta tún ni mọ̀lẹ́bí rẹ̀ tó tún fẹ́ lò ìyá àti bàbá rẹ̀ ló kù tó bá ní ìyá àti bàbá so tí wọ́n mọwọ́ sí wọn mọ ẹsẹ̀ so the best thing ni pé kó tètè kó mú ara rẹ̀ nísìn kó gbalẹ̀ Ọlọ́run lọ àtàwẹ̀ àtàdúrà kó máa rá bàbà fọ́lọ́run kó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ because ọba aláforíjì lọ́lọ́run so ó lè foríjì wàlá ọlọ́ba aláforíjì lọ́lọ́run so ó lè foríjì kó wo gbogbo ìwà burúkú tó ti ṣẹ̀ yẹn kó lọ fi ìyẹn kó fi dá aláre kó dẹ̀ foríjì so because bẹ́ẹ̀ ìgbà ìmọ̀ ni wàláì ìgbà ìmọ̀ ni so kó lọ sí ilé ìjọsìn tó bá yẹ pé muslim ni kó lọ sí mọ́ṣáláṣí àwẹ̀ àtàdúrà kó ṣe tàjúdì kó máa tọrọ kó máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run wípé Ọlọ́run iná láì gàfúrú rahim forí ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ ètí mo ṣẹ̀ ní gbangba ètí mo ṣẹ̀ ní kọ̀kọ̀ ètí mi ìmọ̀ gan pé mo ṣẹ̀ Ọlọ́run forí jì mí Ọlọ́run á dẹ̀ dárí jì so tó bá dé jẹ́ pé chọ́ọ̀chì náà ni kó lọ sí chọ́ọ̀chì kó lọ máa rá bàbà fọ́lọ́run kó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìfún gan ó tún lè gbàwẹ̀ gan kó tún gbàwẹ̀ kó wá gbàwẹ̀ funfun kó fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á dẹ̀ gbàdúrà rẹ̀ so contribution mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ ṣeun adúpẹ́ o ẹ pé wàhálà ẹ wò à ń kọ́gbọ́n sí lórí ètò ní Alesta TV ní every time là ń kọ́gbọ́n sí àwọn míì wọ́n tẹ́ pé wọn ò ní lè sọ jáde pé àwọn kọ́gbọ́n bọ ó ń yí àwọn ìwà àwọn míì padà sí dáadáa Ọlọ́run á máa fún yín ṣe o ẹ ní sọ́tàn o ọmọ aráyò dẹ̀ ní gbohùn yín insha Allah bí kúdírátìlá ẹ ṣeun o ẹ jẹ́ ká máa bẹ́ tó bọ̀. ṣé rí àwọn nǹkan kan inú mi dùn sí lálẹ́ yìí grandma òyìnbó wọ́n lè tìde o bóyá iṣẹ́ ni o mo ti rí wọn ni mo rí wọn tó gbórí wọlé yìí wọn ọ̀dẹ̀ wá gbọ́ gbogbo àwọn program wa láti bẹ̀rẹ̀ bóyá orí YouTube ni grandma ti máa wò ó grandma òyìnbó ẹ káàbọ̀ mà àwa méjì tẹ́ ẹ rí gbọ́ ń bẹ̀ báyìí sí orí YouTube náà ti máa wò torí the program is like we rounding up but ẹ káàbọ̀ mà I know it's probably iṣẹ́ ṣé rí gbogbo nǹkan tá a bá ń ṣe ní ayé yìí ìbẹ̀rù Ọlọ́run ó ṣe pàtàkì àwọn brọ́dà kan wa kan wọlé mi mọ̀ bóyá sísá wa dẹ̀ ni wọ́n mi mọ̀ bóyá ní nǹkan kan láti sọ kí n tó round up ṣé mo pé ẹ̀ power tap lẹ́nu yìí rárá ok wọ́n ti jáde ṣé rí ta lákọ̀ọ́kọ́ tá a sọ gbogbo nǹkan nílé ayé yìí Ọlọ́run ti kọ́ ìyẹn ni ti sísá wa tí ẹ̀rù ń bà wípé bóyá nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àtọ̀gá ẹ̀ mọ̀ pé àti sọ tó bá ti fọ orúkọ Ọlọ́run tẹ́lẹ̀ tó fi gbàdúrà àti sọ bọ́n ṣe lè ṣe ìyẹn ti lọ bẹ́ẹ̀ ẹni tí ó fi ìgbóná ra tó fi nǹkan sínú oúnjẹ fọ́kọ ẹ̀ ó ń bẹ́ ń kirikiri báyìí nísìn àwọn ọmọ ẹ̀ wọ́n ti pín wọn kiri ẹ jẹ́ ká ṣọ̀ṣì ṣé rí gbogbo àwọn programs wa ẹ̀yin tẹ́ bá ṣe ìdarapọ̀ mọ́ wa ẹ lórí YouTube Alesta TV ẹ ti rójú mi ń bẹ Alesta TV ẹ̀yin ẹ subscribe ẹ kílìkì ọ̀ níbi notification bell gbogbo videos tó kún bẹ̀ gan kẹ́ ẹ tó wò tán gbogbo tá a ṣe yìí mo máa ń download ẹ̀ mo máa ń upload ẹ̀ sórí YouTube torí orí TikTok ẹ mọ̀ wọ́n kí tá a bá ṣe ṣiṣẹ́ ó ti lọ nìyẹn but máa ń download ẹ̀ máa upload sórí YouTube ẹ lè rí ẹ̀kọ́ làwa máa ń kọ́ lórí bíbà ẹ̀kọ́ lóríṣiríṣi true life stories la máa ń sọ bíbà ẹ wo àwọn èèyàn tán pè wọlé tán sọ̀rọ̀ tá àti ẹ̀mọ̀ pọ́n máa sọ torí ẹ̀ mo kí sísítà wa tí wọ́n pè wọlé yẹn tí wọ́n sọ pé Ọlọ́run ló yọ àwọn
ṣẹ́rí those are like real kinní nìyẹn téèyàn lè wo pé wow ẹjọ mo tún ṣàwọn látẹ̀rẹ́ lẹ́ wọ́n wo pé irú ẹ̀ nǹkan báyìí ọlọ́run ló máa yọ àwọn o kò bá ti ṣẹlẹ̀ sáwọn pé irú ẹ̀ nǹkan báyìí ọlọ́run ló máa yọ àwọn o kò bá ti ṣẹlẹ̀ sáwọn ọpẹ́lọpẹ́ náà ló ní káwọn máa gbé tó yìí àná láyìí sọ̀rọ̀ ní fóònù or no phone grandma òyìnbó náà àwọn náà wà ní side ibi tèmi náà wà pé we can't be looking at each other's phone. It's all about respect, trust. Ẹ wá wo àwọn tó ṣẹlẹ̀ lẹ́nu yìí. Ẹ wo pé ká máa lọ tú fóònù, ẹ wo ohun tó ti dá sílẹ̀. Tú fóònù, ó mà ti gbẹ̀mí ọkọ. Tíyàwó wa regret now. A sọ̀rọ̀ nípa èyí tí bàbá wa nínú Olúwa tí wọ́n sọ pé àwọn fojú ara àwọn rí ni. Nígbà tí sísítà yẹn kú, ogún tí sísítà filẹ̀. Tí àbúrò sísítà tó wá mú ọmọ sísítà ọmọ ọdún 7 sọ́dọ̀ tó wá ń fìyà jẹ. Tó fi áyọ̀nù gbóná tó fi jó ọ̀rọ̀ last week wọ́n ní ká láwọn ò fojú ara àwọn rí ni tí bàbá yìí wá gbàdúrà fún gbogbo wa pé ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe ní fi àwọn ọmọ wa sílẹ̀ fún ìyàjẹ́ àdúrà gidi ni torí ó wà very very touching but ẹni tó bá ń ṣerú kà bẹ́ẹ̀ ẹ jáwọ́ ẹ̀san òkè o torí ogún ìyá ọmọ yẹn ò ń lò ó tún wá tún lè fi tọ́jú ọmọ kódà ẹ má jẹ́ ká ṣe ìdíwọ́ fáwọn ọmọ wa o ẹ má jẹ́ ká ṣe o èyí tá a wá fi kó gbà ẹ lẹ ẹni tó ti lówó lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí nǹkan wá sáfẹ́rẹ́ fún ìyàwó fílẹ̀ ó lọ ṣe mọ̀ pé brọ́dà yìí possibility wà kó má mọ̀ pé oògùn owó lòun lọ ṣe o ṣe mọ̀ pé ó máa ní gbogbo nǹkan ti dá fóun gbogbo òun ti ta mọ́tò òun ti ta lé òun ti ṣe òun ti mọ̀ kán ní má wọ́ọ̀rì máa ṣe nǹkan báyìí fún ẹ ìdí rèé tó fi jẹ́ pé bóyá ó máa ń da kéèyàn máa béèrè question ẹni pé ńgbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ sí ló bá bàbá pé bàbá ò sọ fún wọn bàbá yẹn ní òkò bí òun torí pé èṣù ò ní fún wọn ní nǹkan kó má fi gba nǹkan pé àwọn àlejòónú tó ń gbowó wá fún àwọn náà fẹ́ gbẹ̀jẹ́ ẹni pé ló ṣègbádùn lọ dáadáa fọ́dún 10 after tó lọ ṣiṣẹ́ yẹn bóyá ìjẹ wọn ni pé lẹ́yìn ọdún 10 ọlọ́mọ kìíní kọ́kọ́ lọ nígbà tó di 5 years after that kó tó wá fi mú wọn ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nílé ayé ṣẹ́rí ìgbà míì ó máa nǹkan máa dùn ìgbà míì nǹkan máa tún ṣe bí bákan náà káàkan kún fàdúrà ni ṣẹ́rí gbogbo ìgbà tó bá dé bá wa nígbà tó ń dùn èèyàn mélòó la pè ṣáàpọ̀ lọ́run lẹ́jọ́ ni tó bá tún wá rí bó ṣe rí náà kí nígbà tí nǹkan dùn yẹn àṣẹ lọ bá bàbá kan pé wò kíní tó ń dùn yìí ti ń dùn jù ṣé ẹ̀ ní wá bá mi ṣe nǹkan sí pé kọ́lọ́run rẹ̀ ńlẹ̀ nǹkan tó fi lè mú wa tá à ṣe yẹn ṣe rí tí ìgbà míì bá tún dé náà àdúrà náà ni àsìkò yẹn ọlọ́run fẹ́ dán gbàgbọ́ wa wò ni ọlọ́run náà máa test gbogbo wa ọ̀nà tí ó fi test oníkálukú láàmú ó máa wò bóyá a máa pass test yẹn or not ká ní brọ́dà yìí kàn ṣe sùúrù ni kó wá kún fọ́dúrà àti ìbẹ́ lọ́hùn ṣe nígbà míì tí nǹkan bá sáfẹ́rẹ́ gan ó lè jẹ́ ewu kan lọ́lọ́run fi yọ̀yàn bóyá mọ́tò tí brọ́dà yẹn lóhùn rà mọ́tò tó ní tó ń gùn gbà yẹn ó lè jẹ́ mọ́tò yẹn bóyá accident kan ni ò bá fi ní tí ò bá fi gbẹ̀mí ẹ̀ òun lọ́lọ́run fi ré kúrò lórí ẹ̀ tí nǹkan fi sáfẹ́rẹ́ tó fi ta mọ́tò yẹn dànù ṣé rí tá a bá ti ń ro nǹkan pé òkè nǹkan tó rí báyìí there gotta be a reason bóyá ewu kan lọ́lọ́run fẹ́ fi yọ kúrò lórí wa ẹ wo kíní tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa ní 9/11 àwọn ẹni tó lọ kọ́lọ́run kó bá a fọ̀run kẹ́ wọn àwọn ẹni tí ò méèkẹ́ oníkálukú sọ story ẹnìkan kọfí shop tó ti Starbucks coffee tó ti máa ra coffee èrò pọ̀ jù wájú ẹ̀ ló ń kọjú pé mẹ́rin òun láti ṣe pé kíní tírẹ́ẹ̀nì tóun fẹ́ wọ̀ ṣe rí ká ní èrò pọ̀ wájú ẹ̀ ní ká ló wọ tírẹ́ẹ̀nì yẹn náà àmẹ́kẹ́ ẹ̀dẹ̀bí iṣẹ́ òun náà lọ ẹnìkan bàtà tuntun níjọ́ ẹ̀ ló wọ bàtà tuntun bàtà yẹn wá ń ta ṣẹmọ̀ níbi ẹ̀gbẹ́ ẹsẹ̀ wa níbi kókó ọmọ ọ̀ka ẹsẹ̀ ó bá yà wọnú store lọ ó lọ ra band-aid ó lẹ̀ mọ́ bí kíní yẹn ó mì sí tírẹ́ẹ̀nì tó yẹ kóun náà wọ̀ and many like that ẹnìkan ìyàwó ẹ̀ ló ń dá dúró nínú ilé tó fẹ́ jọ́ dá dúró tó jẹ́ omi sí train ṣẹ́rí for every disappointment àbárò kò ń ṣẹlẹ̀ sí wa nílé ayé yìí we don't know there is a blessing in this guy àtòrí ìkànṣe kan lọ́lọ́run ọlọ́run bá mi sì lọ́bẹ̀ elétò ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ ipòkípò tàbá wa ṣẹ́rí tó bá jóbìnrin ni wá tọkùnrin bá ń fọbẹ̀ ǹjẹ́ wa níṣu àṣírí ẹ̀ máa tú last ẹ gbọ́ story grandma now wọ́n sọ fún wa life and direct wọ́n láwọn ò fẹ́ sọ wọ́n sọ ká bá fi lè mọ̀ ọkọ wọn tó lọ fún wọn ẹni tó ń bára aṣọ ọmọ ìyá oníṣu lóyún ẹ wo bọ́lọ̀ ń ṣe tú àṣírí yẹn fún wọn lọ́wọ́
tọkàn wa dẹni tó ń bẹ̀bẹ̀ tó ń bẹ̀rù pé kí ni yóò ṣẹlẹ̀ kí ni yóò ṣẹlẹ̀. Ṣẹ́rí tá a bá kàn lè ní sùúrù ni mo mọ̀ pé kò easy but ṣẹ́rí tá a bá lè ṣe àwọn nǹkan kan wà táwa fúnra wọn gan tá a lè ṣe tó jẹ́ pé ṣẹ́rí á dín gbogbo pé kí ló ń ṣẹlẹ̀ kù. Àní kẹ́ ẹ gbójú ẹ má lọ tún fóònù ọkọ yín, ẹ̀yin ọkọ náà ẹ má lọ tún fóònù ìyàwó yín. Ṣẹ́rí tó bá gba pé ìwọ ọkùnrin tó bá ti mọ̀ pé ìyàwó ẹ̀ túlétúlé kọ́wọ́ bòkú lójú ni ẹ fi face ID sórí kíní yín. Àwọn obìnrin kan tó wá wà ọkọ wọn á ti sùn wọn á dẹ̀ ṣọ́kọ wọn bó ṣe sùn yẹn báyìí wọ́n dẹ̀ gbé fóònù yẹn síbi ojú ẹ̀ tán ti try tán ti rí pé face ID ni àwa unlock á ṣí wọ́n máa lọ wo nǹkan tí ò yẹ kán rí. Ẹ mọ̀ pé bí wọ́n bá ń túlé títí tí bá túlé kan yóò túlé yóò kọ́wọ́ bòkú lójú. Ṣẹ́ni tó wá ti lọ kọ́wọ́ bòkú lójú ẹ̀rí pàrọ̀ orokun ara rẹ̀ di ẹni onítọ̀hún kò ní gbádùn ara ẹ̀ mọ́ torí bó bá sùn báyìí òkú tó lọ kọ́wọ́ bọ̀ lójú ló máa rí. Bó ṣe rí nìyẹn pẹ̀lú àwọn obìnrin pé ìta ni ó lọ́mọ wálé. Ta ló wà lórí ètò lánàá grandma òyìnbó ní ọkọ wọn kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ wọn kó pa gbogbo àṣìṣe wọn rẹ́ kó ṣe wọn lérò àlùjánnà Firdaus. Wọn náà bá ti ń lọ Nàìjà àwọn àyà di kọ́ńdọ̀mù rẹpẹtẹ àwọn àyà di sínú ẹrù fún wọn. Kọ́kọ́ àwọn ní náà pa àwọn ní of course no just in case. That's an understanding wife. Ṣé ó mìn pé wọ́n wá ní kankan wọn lọ ṣe kínní ni. Ṣé rí ọkùnrin will always ṣé rí àwọn èèyàn míì máa rò pé why ìtọ́tẹ̀ ṣe máa ní ọkùnrin will always be ọkùnrin. Ẹ̀yin bí ọmọ ọkùnrin yín rí tẹ fẹ́ change diaper ẹ̀ kò kíní ẹ̀ bó máa dìde pọ̀n báyìí ni tó máa bùtọ̀ lù yín lójú bẹ́ẹ̀ bá tètè sáré ṣe kíní sí. That is to say Ọlọ́run ló mọ bó ṣe dá wọn o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ ká bẹ̀rẹ̀ torí pẹ̀lú bismillah tó bá parí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Grandma òyìnbó wà pẹ̀lú wa bọ̀ tẹ́mọ̀ wọ́n pẹ́ kan tó join wa bọ̀ máa ṣe àìtí wọn wá wò lórí YouTube. Mo dúpẹ́ lọ́wọ́ màmá wa grandma Adéọlá Ìjọ́níyì fún gbogbo àwọn real life experiences tó fún wa tó bá wa sọ àti tara wọn. Man, that was the sister wa náà kan tó pè wọlé tó sọ pé látìgbà táwọn ti ń gbọ́ ètò wa yìí àwọn ọmọ ọgbọ́n rẹpẹtẹ táwọn kọ́ níbẹ̀. Mo dúpẹ́ o review gidi lẹ fún mi o bí wọn bá fi ń gbowó báǹkì ó yẹ kí n gba $1 billion lẹ́nìí yìí ni. How this program saved your home. Alhamdulillah for that. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń bá mi dá sétò mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé èèyàn kan kì í jáwádé. So èyí tí ń fi parí ẹ̀ ní brọ́dà wa yìí ẹ lọ súnmọ́ Ọlọ́run ni o. Brọ́dà wa tó ti dórí ìta kò yé wọn tán ní ẹ̀jẹ̀ èèyàn 7 ni àwọn àlùjọ̀nnú tó fún wọn lówó gbà wọ́n sì ti gba 5. Ẹ súnmọ́ Ọlọ́run ẹ dìrọ̀ mọ́ Ọlọ́run àmọ́ bóyá mùsùlùmí ní àbí kírísítẹ́nì ìtọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ faragbolẹ̀ fọ́lọ́run torí pé ẹ mọ̀ lọ ṣe ẹ dídì mọ̀ pé ókè o kí ni ìmọ̀ mẹ́mí èèyàn báyìí lọ ẹni kẹ́ ẹ lọ dọ́gbọ́n sí ni àwọn èèyàn yóò sì ní san tó wà ń bẹ fún yín tó bá easy bẹ́ẹ̀ ni ẹni tó ṣe fún yín oye àwọn náà máa ṣe fúnra wọn ni wọn ní nídìí tọrọ kọ́bọ̀ tẹ́yìn iṣẹ́ ẹ̀ máa lọ san fún wọn. Ẹ jẹ́ kí gbogbo arọ́gbọ́n kọ́ńbẹ̀ kárẹ́kọ̀ọ́ kọ́ńbẹ̀. Aleshtar TV ni platform tẹ́ ẹ ti ń gbọ́ wa yìí a máa ń jáde lórí TikTok ní aago 6 Naija time every day. Aleshtar TV ẹ darapọ̀ mọ́ wa. A wà lórí YouTube Aleshtar TV. Gbogbo àwọn program wa tá a bá ṣe a máa ń download ẹ̀. A máa upload ẹ̀ sórí YouTube. Aleshtar TV náà ni. Lórí Facebook Aleshtar TV. A máa ń fi àwọn short videos, àwọn nǹkan oríṣiríṣi posts, inspirational posts lóríṣiríṣi. A máa ń post ẹ̀. Ẹ lọ darapọ̀ mọ́ wa ń bẹ̀. Kẹ́ máa bá wa comment. Ẹ dẹ̀ má gbàgbé láti máa bá wa share àwọn programs wa kó ba lè lọ fà. I thanks everybody. Ẹ̀yin tẹ́ fún wa ní gift. Ìyá àbèjì onítìǹ kò mọ̀ rántí. Ẹ̀yin tí ì bá dárúkọ yẹn ìdápẹ́ má bínú. Mi kì í fẹ́ dárúkọ náà. Ẹ jẹ́ lọ bá wa bá ìyá àbèjì onítìǹ kò à ń tà pọ̀ mọ́ à ń tà tì ń kó gbogbo oúnjẹ Naija. She delivers worldwide. Ìyá àbèjì onítìǹ kò náà lọ ń jẹ́ lórí TikTok. Ẹ darapọ̀ mọ́. Ẹ mọ̀ pé rere ni tọ́lọ́run. Tẹ́ ẹ bá wá gbádùn ètò wa ẹ dákun ẹ máa bá wa share ẹ lọ máa bá wa wo àwọn videos wa lórí YouTube. Ẹ má kàn wò lásán ẹ jọ̀ọ́ ẹ máa bá wa comment. Ẹ wá subscribe. Kí ni bell yẹn notification bell tó dàbí agogo ìgbàgà ní church yẹn. Ẹ̀yẹn click kẹ́ fi sí all. Lórí Facebook ẹ fi wá sí favorite. That means gbogbo nǹkan tá bá post ẹ máa rí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin lè jìká tẹ́ ẹ jẹ́ kọ́rùn èmi Surura. Ẹ̀yin lè jìká tẹ́ ẹ jẹ́ kọ́rùn mi ó yẹ o. Bí ò bá sẹ́yìn kò sémi o. Ọlá Ọlọ́run ọlá yín ni Surura fi wà o. Igi súnmọ́gi lọ̀bọ ṣe ní skill. Torí bàbá ń rojọ́ bàbá rẹ ni bá wa gbọ́ bàbá rẹ ni bá wa dá sí àwọn tó ń gbé mọ̀ràn wá fún mi
a jẹ́ pé mi nìkan ìmọ̀ràn tèmi nìkan náà máa gbà nìyẹn o ìmọ̀ràn tèmi nìkan gbà mí kẹ̀dẹ̀rí ó lè má tún ṣàǹfààní wọ́n á gbọ́ ti abcd wọ́n á rí gbogbo ẹ̀rù wọ́n á rí oríṣiríṣi mu ẹ ṣeun mo dúpẹ́ I love you all alhamdulillah for today's program thank you everyone ẹ jẹ́ àpàdé láago 6 lọ́la lágbára ọlọ́run nípa ẹnì kankan ní wa lóko máa sàlám.